This is our camera. Let me get you over. Destiny. 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 You enter. You enter. Only this one only. If you can, no problem. No problem. Enter. Any problem? Enter. How is that? Diego, qui m'a payé déjà les guitares. Ok. Ça va aller. Ça va aller. C'est la bien. Allez, ça va. Yes. Okay. Vamos sim. Vamos, pô. Kilango. 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 Agimo. Ṣé o máa pé ọ̀rọ̀ ẹ̀ pé ojú ẹ̀rí ẹ̀ lọ? Ẹ̀ ṣàlàyé. Kẹ̀sí inú wa. Ajá ilé ìwà ní kíláàsì. Kíláàsì. Baba, baba.
Kilango. Kilango. Bossing yo. Bossing. Bossing. Gyara da tumar mana wanda yake bàbá ní àwọn kí n pé ẹ káàbọ̀ sí ọ̀dọ̀ àwọn lẹ́yìn. wọ́n ní kẹ́ mọ́ bínú pé ó pé àwọn láti jáde pé ara àwọn wúwo díẹ̀ pé àwọn ní malaria jẹ́. wọ́n dẹ̀ tún ní diabetes wọ́n ní wọ́n wà hypertensive ní tó fàtà àwọn rest nínú ilé nígbà tẹ̀ fún ti dé wọ́n ní tó ń dà wọ́n láàmú nìyẹn pé kẹ́ mọ́ bínú pa àwọn pẹ́ wọ́n ní inú àwọn dùn pé bẹ́ẹ̀ ṣe yọjú sáwọn inú àwọn dẹ̀ dùn sí yín wọ́n ní kí Ọlọ́run ó bá yín gbé ipò yìí débi gíga ju bí tẹ́ wà wọ́n níjọ́ tí bàbá wa Yàsín wá sí Ìbàdàn bí pé wọ́n pe àwọn pé àwọn máa yà sọ́dọ̀ àwọn tí wọ́n tún pè wọ́n padà pé iṣẹ́ ọ̀nà pọ̀ fáwọn òjẹ́ káwọn lè yà wọ́n. wọ́n lójú rẹ̀ rọ̀ ní ọjọ́ yẹn náà tí ò lè fẹ́ ọlá yìí wá. wọ́n ní kí Ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́ sí i. wọ́n ní ipò tí Ọlọ́run fi yín sí ní òní àwọn ń bẹ Ọlọ́run kí Ọlọ́run bá yín gbé gbogbo ẹrù yín níbi tó ti wúwo Ọlọ́run bá yín sọ di fúfú yẹ. gbogbo ibi tí fìtínà bá wà ní ìlànà ibi tẹ́ wà Ọlọ́run bá wọn yín gbé mú kúrò ńbẹ̀. gbogbo tí wọ́n ń pè ní ọ̀tá ilé ni o ọ̀tá àdúgbò ni ọ̀tá ibi iṣẹ́ ni Ọlọ́run ó yà yín ya gbogbo wọn. gbogbo tí wọ́n ń pè ní aburú tó máa ń wà ní ojú ọ̀nà ní ẹnu iṣẹ́ ni o níbi iṣẹ́ ni o nínú ilé ni o
kọ́lọ́wọ́ bá yín mú gbogbo ẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ bá yín ká kúrò rẹ̀ ọlọ́run ó jẹ́ kẹ́ ṣíra láàfíà ọlọ́run ó jẹ́ kẹ́ sọ̀kalẹ̀ àǹfààní o wọ́n nínú àwọn dùn pé táwọn rí yín lénìí fúngbà àkọ́kọ́ wọ́n ní gbogbo tí diabetes sọ àwọn dàrí gbogbo ẹsẹ̀ àwọn ló ti wúwo tí injury wà ń bẹ káàkiri pé kọ́lọ́wọ́ ṣàánú àwọn náà ni ó wọ́n ní ọlọ́run ti fún àwọn ní àlàáfíà dáadáa nísìn wọ́n ní kọ́lọ́run fi àlùbáríkà sí kọ́lọ́run bá wọn sọ yín ní gbogbo wọ́n láwọn gbọ́ pé gọ́vnà náà ti wà ráàdì báyìí wọ́n ní kọ́lọ́run fi àlùbáríkà sí kọ́lọ́run fi ìròyìn sí iṣẹ́ yín. wọ́n ní ọlọ́run wà fún yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà lórí ipò tẹ́ wà yìí o. bàbá ní ọlọ́run wà jẹ́ kẹ́ ẹ tó àwọn kẹ́ ẹ tó ju àwọn lọ torí pé àwọn ti lo 104 báyìí táwọn ń lò ní báyìí. wọ́n lọ́lọ́run wà jẹ́ kẹ́ ẹ tó àwọn kẹ́ ẹ tó ju àwọn lọ. zai gabatar da waɗanda suka so ya bismillah wọ́n ní gbogbo àwọn ìjòyè àwọn representative tó yẹ kán wà níbí wọ́n ní meeting ní local government tí wọ́n pè wọ́n sí local government fún meeting but àwọn kan tún ti ń sẹ́rí bọ̀ báyìí láti bá ipa láti lè bá yín lórí ìjókòó yìí pẹ̀lú area commander àti commandant civil defence náà meet wọn ní local government lẹ́nìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àti bàbá wa lórúkọ ọ̀gá wa àgbà Alhaji Abdulwasi Tomiwa Ọmọlẹ́wà. Da sunan mai gidansu gabaki daya Alhaji Abdulwasi Tomiwa Ọmọlẹ́wà suna gaishe ku. Àkí àmàrí yín bá. Yace Allah ya ci gaba da ba ku lafiya da yawan rai mai amfani. Ẹ̀yin ni lánàá. Ku ne a jiya ba. Ẹ̀yin ni lónìí. Yau ma ku ne. Insha Allah a tún bá yín lọ́la. Yace gobe ma Allah ya yarda da gobe ma Allah ya sa a ci gaba da samu. Ọlọ́run tún bá ba a lọ́ra ẹ̀mí yín. Yace Allah ya kara muku lafiya da yawan rai. Ọlọ́run gbogbo ibi tí ó kù sí wúgẹ̀wúgẹ̀ lára yín o ẹ̀ ní fàìsàn lùgbà o. Wai duk inda ya rage a jikin ku kuna jin wasu gaɓoɓi na ciwo ne wasu rashin lafiya na damun ku Allah zai ɗauke muku Allah ya ci gaba da ba ku lafiya. Gbogbo àlàáfíà tó péye Ọlọ́run bá wa jogún ẹ̀ fún yín. Ya ce lafiya mai amfani Allah ya tabbatar muku da shi. Ní ká má gba bàbá lákòókò torí wọ́n ti ń pèrún. Wai ce saboda lokacin sallah kada a bata muku lokaci. Ọ̀gá wa àgbà tí ó bá yín lálejò. Ya ce wannan shugabanmu da ya zo ya same ku ya bakunce ku. Orúkọ wọn ni Alhaji Abdulwasi Ọmọlẹ́wà. Sunan shi Alhaji Abdulwasi Ọmọlẹ́wà. Popularly known as Tommy. Kowa abinda aka fi sanin shi shine Tommy. Ambassador. Ní apá ọ̀tún wọn bí òun láti rí deputy sí Alhaji Tommy. Ya ce daga nan hannun daman shi shine aka samu mataimakin Alhaji Tommy. Alhaji Tajuddin Jima. Alhaji Tajuddin Juma. Ní apá ọ̀tún wọn bí òun ni ẹni tó jẹ́ akápò ẹgbẹ́ PMS ní Ọ̀yọ́ State. Daga can dangane da gurin shi shine wanda aka samu shine ma'ajin PMS na nan Ọ̀yọ́ State gabaki daya. Alhaji Kamarudin Idowu. Alhaji Kamarudin Idowu. Ní apá ọ̀tún mi ń bí mi ní fẹ́ fi oyè tó màá kàn máa tò wọ́n ní sísẹ̀ntẹ̀lé. Ya ce ba wai da makami yake so ba amma yadda suka zauna zai dinga ambatar sunayensu. Organizing secretary wa ni Alhaji Gbadebo Hakeem. Ya ce sakataren tsare-tsaren su shine Alhaji Gbadebo Hakeem. Ní apá ọ̀tún wọn lọ́hùn ó ní gbogbo wa láti lọ Mẹ́kà. Ya ce dukkan su ne orí ìmẹ̀yà sí dáa. Dukkan su ne wanda gaba da Alhaji Abdulaziz
ga Alhaji Abdulaziz. Ní apá ọ̀tún wọn ń bí Alhaji Alubankudi Musa, ga Alhaji Musa Alubankudi na. Alhaji ọmọ owó Saheed, ga Alhaji ọmọ owó Saheed. ọ̀gá tó ń kọ̀ǹtró gbogbo ọ̀kadà ní Ọ̀yọ́ State. Yace duk yan ọkadan da ke nan Ọ̀yọ́ State gabaki ɗaya shine shugaban su. Ní òkè lọ́hùn, ìkan pàtàkì nínú àwọn ọ̀gá wa náà ni tí ó jẹ́ the fourth PRO ní Ọ̀yọ́ State, alàgbà Comrade Ọlọ́run Ẹ̀san. Shine sakataren watsa labarai na nan Ọ̀yọ́ State. Comrade Ọlọ́run Ẹ̀san. Àwọn ọ̀gá mi náà tún wà mẹ́rin tó jù ní òtí Alhaji Abdulhakeem, Yace ga Alhaji Abdulaziz. the king of all boys. Kaman matasa gabaki ɗaya. King of all boys. Alhaji lòun náà ní Ọ̀yọ́ State. Alhaji Suleiman, yes, king of boys. Àti àwọn àgbààgbà míì tó wà níjókòó ká má gba bàbá wa lákòókò. Èmi tí mo ṣe introduction wọn Alhaji Comrade Alimi Aremu tí mo jẹ́ state deputy secretary tí mo tún jẹ́ alága ní Akinyele Yace shi da yake magana nan shine dan ku wanda yake shine mataimakin deputy secretary, shine mataimakin sakatare na nan Oyo State, kuma shine shugaba a wannan yanki na Akinyele na shine abin nan. Assalamu alaikum. Ani ka fata wa kuma goyo. Thank you very much. Shiro da Allah ka miƙe a yi abin da za a yi, bai kamata kana kuma gefe ba. Kai ne kifin abin. Haba da Allah. Kawai a yi introduction kawai su shiga ciki da sarki. Baba ni kẹjọ kẹ ní sùúrù pẹ̀lú ohun àwọn torí pé ara ti dára àgbà pé àwọn ò máa sọ bí ó ṣe máa yé mi níwọ̀nba tèmi ló máa tú fún yín. Kudin na son ya ji labari yan rigimomin da ke tahiya Ìbàdàn. Wọ́n ní àwọn mọ̀ pé ẹ gbọ́ nípa rògbòdìyàn kékeré kan tó ń ṣẹlẹ̀ ní Ìbàdàn bíbá. Wato yaro ya jawo rigimar ya hada da sabo. Wọ́n ní ẹni tó dẹ̀ bí wàhálà rògbòdìyàn yìí ni ẹni tó ń pè ní Yaro ní Akinyele, ó wá gbé ọ̀rọ̀ yẹn lọ join àwọn ọmọ àwọn tó wà ní Sábò. Wọ́n ní ẹni tó sì jẹ́ ọba Sábò mẹ́rin tó jẹ́ pé kì í ṣe ẹni tó ní àròjinlẹ̀ dáadáa. Ó wá lọ ń sọ pé òun gbé ìgbésẹ̀ tí ò ṣèwádìí lórí ẹ̀, tí ò dẹ̀ ní àròjinlẹ̀ dáadáa lórí ẹ̀. Wọ́n ní tó fi lọ tún sọ make announcement lórí rédíò pé òun rọ bàbá Seriki Ṣàṣà lóyè. Wọ́n ní láti nọ́ọ̀tì gan gbogbo àwọn lọ́balọ́ba láti nọ́ọ̀tì ń pe bàbá wípé bàbá irú ẹ̀gbin wo ló fẹ́ ṣẹlẹ̀ báyìí.
wọ́n ní ibi táwọn wà lónìí ní ilẹ̀ Ìbàdàn táwọn wà lónìí àlejò làwọn ń tò tán bí o torí pé wọn bí àwọn sí bí o. ìdí tọ́lọ̀ fi ṣe okùnfà àwọn láti wá sí ilẹ̀ Ìbàdàn bí ni through late General Yakubu Musa Yar'Adua àti Yakubu Gawon Musa Yar'Adua àti General Yakubu Gawon náà mú àwọn wá sí ilẹ̀ Ìbàdàn bí torí pé àáfà àwọn làwọn jẹ́ ní tó ṣe okùnfà tọ́lọ́ fi kádàrà pé káwọn wà ní Ìbàdàn bí ni àwọn náà dẹ̀ kọ́ ilé táwọn wà àwọn náà kọ́ fún ọ̀ràn. wọ́n ní láti ìgbà yẹn làwọn tí lọ́lọ́run ti ń fi oyè àti ipò lọ́lọ́run fi ń dá wọn lọ́lá káàkiri. wọ́n ní including late Ọọ̀ni of Ifẹ̀ wọ́n fi oyè dá wọn náà lọ́lá níbi táwọn jókòó sí. wọ́n ní oyè tí ó fi dá wọn lọ́lá ń gbà yẹn àwọn ò lè gbà lọ́wọ́ bàbá o nígbà yẹn. wọ́n ní tí wọ́n kọ sínú ìwé fáwọn ní pé àwọn fún wọn ní ọba òdodo ọba olódodo. àwọn wá reply late Ọọ̀ni of Ifẹ̀ padà. pé àwọn dúpẹ́ lọ́wọ́ yín o bàbá oyè tẹ́ fi dá wọn lọ́lá yìí àwọn ò lè gbà á o. torí pé Ọlọ́run nìkan ni ọba olódodo wọ́n yìí sì bá Ọlọ́run dá orogún pọ̀. wọ́n ní pẹ̀lú gbogbo akitiyan àwọn àti contribution táwọn ní àwọn lọ́balọ́ba tọ́jú àwọn ọba Hausa táwọn wà ní south níbí they are 44 in number ni wọ́n sign àwọn káwọn jẹ́ olórí àwọn lọ́balọ́ba ní south níbí pátápátá. bàbá ní àwọn òde ayélujára fẹ́ dìlé àwọn lórí àwọn òde dágbé. ìjọ tí wọ́n wá fún àwọn ní doctorate degree ní UI bíbáyì ìjọ yẹn ni gbogbo wọn tún wá mobilize ara wọn wá again. pé àwọn panupọ̀ àwọn rí pé ẹ̀yin nìkan lẹ ní agbára àti control gbogbo àwọn lọ́balọ́ba tó wà ní south níbí pé àwọn dẹ̀ yàn yín láti pé kẹ́ ẹ sojú àwọn ẹ̀dẹ̀ lẹ́yìn òsè kí nìdí. bàbá ní àwọn ò lè gbà o. ìdí ni wípé àwọn rí pé ìgbésí ayé tá à ń gbé láàrin àwa lọ́balọ́ba àtàwọn tó ń tẹ̀lé wa kò sí òdodo ọ̀rọ̀ láàrin wa kò sí ìfẹ́ láàrin wa. tí ẹnìkan bá ṣàìsí nínú wa wọ́n ta ilé rẹ̀ lórúkọ wípé wọ́n fẹ́ pín ogún fáwọn ológun tó bá ti wá ṣe tán àti pín ogún wọ́n wà tún pín ti ọba náà mọ́ ogún tí wọ́n fẹ́ pín fáwọn ọmọ òrukàn. nínú Quran àti hadisi ṣé ibìkan wà tọ́lọ́run ti ní pé tẹ́ bá fẹ́ pín ogún fún àwọn ọmọ aláìní tí bàbá wọn ṣàìsí kẹ́ máa pín ti ọba náà mọ́ ogún fún wọn. pé tó bá yẹ pé n tí ò jẹ́ kí bàbá ò fẹ́ lead àwọn nìyẹn gbogbo ọba tó bá ti ń hurú wà báyìí pé ó gbúdọ̀ kúrò nídìí rẹ̀ àbí kí bàbá ó bẹ̀rẹ̀ sí fi ìdà òfin kó máa fi lórí ẹ̀.
wọ́n láwọn gbà o àwọn sọ pé àwọn ó sọ fáwọn tán já wọn aṣíwájú fáwọn náà káwọn tó gba ipò yìí àwọn lọ sọ fún Sultan of Sokoto gbà yẹn ẹlẹ́ẹ̀kẹta sí ẹ tá a wà ń bí tá à ń lò lọ nísìn bàbá ní kán gbà àwọn sọ fún late Seriki Kano Adubayero àti Seriki Katsina wọ́n ní kí bàbá ó gbà lọ́wọ́ wọn. àwọn wọ́n wá yẹn delegate àwọn wá bá bàbá wa Olúbàdàn gbà yẹn bàbá ní since tó jẹ́ pé tí àwọn èèyàn yín fẹ́nu ó yẹ ẹ ní láti gba èmi náà fọwọ́ sí i àwọn dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ fi àwọn joyè chairman council of Arewa traditional chiefs gbogbo wọn sign ti signatory wọn wà ń bẹ̀. lẹ́yìn yẹn ni bàbá wa Olúbàdàn bàbá wa Yusufu Àsáyìnkẹ́ kọ́ ló ń fọ̀run kẹ́ wọn ìgbà yẹn ni bàbá wa ṣẹ̀ fi oyè dá wọn lọ́lá pé àwọn fẹ́ fi wọ́n jẹ olórí ìgbà yẹn ni wọ́n fi àwọn jẹ Seriki Shasa ń gbà yẹn. gaskiya daga can mun taho da kaɗe-kaɗe da algaita da kuma mun biyo sabo. báwọn ṣe ń darí bọ̀ láti ilé bàbá wa Àsáyìnkẹ́ táwọn ti gboyè tán àwọn ń bọ̀ direct àwọn ya sábó táwọn kí wọn pé tó oyè tí bàbá fi dá wọn lọ́lá rèé o. wancan sarki Shu'aibu. ọba Seriki Sabo Shu'aibu kẹta sí ìta ló lọ yìí. saboda ya ɗauke da uba. torí pé ó mú àwọn gẹ́gẹ́ bíi bàbá nígbà náà to sai muka iso. àwọn dẹ̀ ya ọ̀dọ́ rẹ̀ ńgbà yẹn. abin mamaki yanayin sarkin Sabo ya ce su suka naɗa. wọ́n ní tó wá yà wọ́n lẹ́nu ni pé Seriki Sabo òsín wá sọ pé òun lòun fi wọ́n jẹ oyè òun sì ti rọ̀ wọ́n lóyè. ya bani mamaki. wọ́n ní nǹkan ó ló yà wọ́n lẹ́nu gan. da dalan ta ya gaya mana nan ce su bayan ga takardar da suka naɗa. ìgbà tí director fẹsẹ̀ sí pé àwọn pé bàbá ń táwọn ń gbọ́ rè àwọn ní ẹ lọ béèrè lọ́wọ́ wọn pé ìwé tán fi àwọn jẹ oyè ìwọ́n sá ní kọ́pì lọ́wọ́ kán present ẹ̀ fún DSS káwọn náà rí i. ai ba a naɗa mutum ba bayan takarda. wọ́n à lè fi yàn joyè láì mọ́ fún níwèé pé ìwé pé àfihàn joyè rèé o kọ́pì ó dẹ̀ wà láàfin ibi tán ti fi joyè. ni ne takardar daga rai ne ina da shaida duk abin da gare ni. ìwé tí ń bẹ lọ́wọ́ àwọn táwọn fi joyè ọba Seriki Shasa ń bẹ lọ́wọ́ wọn kọ́pì dẹ̀ wà láàfin. to sai nan tayi nan kai takardar wurin Abacha wanda ke ɗan ìgbà tán wá time tán fi àwọn jẹ chairman council of Arewa traditional chiefs ó jẹ́ àsìkò tí Abacha wà lórí oyè àwọn lọ fún níwèé pé tó ní tí gbogbo àwọn lọ́balọ́ba fi àwọn jẹ rèé o. shi ne ya sa an karɓi mutum mai takarda. ni Abacha wá fi sọ di òfin nígbà yẹn tán fi gazette àwọn sínú pé àwọn lọ́balọ́ba. shi ne ya fara ba takarda. ni àwọn dẹ̀ tún níwèé fún yẹn náà tí Abacha sign fáwọn. sun gaba ne na rubuta. èsì sáwọn làwọn kọ àwọn ọ̀mọ̀wé kọ́ débi pé àwọn kọ̀wé fúnra wọn. ṣẹ́ká bẹ́ẹ̀ sá wọlé wà ní kuma ba ne na rubuta. èyí tí bàbá wa Àsáyìnkẹ́ dẹ̀ fẹ́ àwọn jẹ àwọn kọ́ làwọn kọ́ fúnra wọn àwọn kọ́ làwọn ní kọ́pì. amma na yi mamaki da sarkin Sabo ya wannan abu. wọ́n ní ó yà wọ́n lẹ́nu púpọ̀ jù tí bàbá wa Seriki Sabo fi ń gbọ́n tí yàrá ń sọ sí wọn létí. to amma yan jaridu mutane hanki bayan sun taru nan sun zo na arewa. bí wọ́n ṣe pé press conference níbẹ̀ yẹn ní gbogbo àwọn ìjòyè tàwọn náà throughout the south làwọn náà pé press conference síbí tán dẹ̀ present gbogbo àwọn document yẹn fáwọn press níbí. amma ne ba magana. pé àwọn ò dẹ̀ ní nǹkan kan táwọn fẹ́ sọ lẹ́yìn rẹ̀ lórí rẹ̀ tó ráwọn àwọn àdírẹ́sì press ní tiwọn. sun san hankulan suka ba su. àwọn lọ́balọ́ba yẹn ni wọ́n fún Seriki Sabo ní èsì ọ̀rọ̀ rẹ̀. sai ya ga ina naɗa mutane dalili nake naɗa mutane lokacin Boko Haram gwamna sun ce a duba duk iyakar boda wanda duk mutumin da zai shigo a san shi. wọ́n ní àwọn dẹ̀ ń fi àwọn tí tán jẹ́ Haúsá jẹ oyè níbi ìdí dẹ̀ ni pé nígbà tí Boko Haram fi ní agbára gọ́vnà ló fáwọn ní directive pé gbogbo ẹni tí ó bá wọ especially wọ Ìbàdàn bí àbí wọ Ọ̀yọ́ state
àwọn gbọ́dọ̀ ní aṣojú tí ó mọ̀ kí ni tó wá fẹ́ ṣe, níbo ló ń lọ, àbò fẹ́ kọjá ni, àbò fẹ́ ṣe nǹkan kan ni àwọn gbọ́dọ̀ mọ̀. Fẹ́ràn dàbí Hausawa biyu àwọn wá yan Hausa méjì throughout. kowane masallaci wani su ta. Gbogbo Ọ̀yọ́ state tá a wà tí Hausa wà, gbogbo àwọn èèyàn méjì round ní gbogbo mọ́ṣáláṣí tó wà ńbẹ̀ àti gbogbo gbèríko tó wà ní ibi, àwọn nílẹ̀ Ọ̀yọ́ state àwọn yan aṣojú méjì round síbẹ̀. Àmọ́ ní bá ní kì í bí ẹ̀sùn bá gọ́ọ̀mẹ̀ntì bá. Àwọn fúnra àwọn làwọn ń sponsor wọn, kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì, kò sí gọ́ọ̀mẹ̀ntì kankan tó ń fà wọn ní owó láti sponsor àwọn ẹni yẹn. Amma alhamdulillah mun ci riba wannan abu da nayi mun kama gun koran da yawa nan ma su. Wọ́n ní gbèsè táwọn wá gbé àwọn ò regret ẹ̀ torí pé ó ṣe atọ́kùn fáwọn láti arrest àwọn ọ̀bàyéjẹ́ lóríṣiríṣi tí wọ́n ń wọ bí láti fẹ́ ba ìlú ilẹ̀ Ìbàdàn jẹ́ àti Ọ̀yọ́ state. To sai na duba inda hanyar ke fitowa in sun taru da yawa sai in ce su kawo mana wani nan a yi shi. Ọ̀nà ojú ọ̀nà tí especially like irú Akínyẹlé tó pass through láti north wá bí táwọn Haúsá bá pọ̀ ńbẹ̀, àwọn ò ní kí wọ́n mú èèyàn méjì wá ńbẹ̀ yẹn láti fi ṣe aṣojú níbẹ̀ yẹn, láti fi jẹ́ security fún gbogbo àlejò tó bá ń wọlé tó bá ń jáde. Wọ́n ní bí formation yẹn ṣe lọ nìyẹn. Wọ́n ní gbogbo ìgbà làwọn dẹ̀ máa ń ṣe meeting pẹ̀lú gbogbo àwọn tí àwọn yàn gẹ́gẹ́ bí aṣojú àwọn káàkiri. Wọ́n láwọn ń ṣe meeting táwọn dẹ̀ máa ń fà wọ́n létí ní gbogbo ìgbà. Wọ́n ní kí gbogbo àwọn táwọn dẹ̀ fi joyè round káàkiri, àwọn ò ní kán lọ máa jẹ gàba lórí àwọn táwọn fi ṣo lórí lé wọn lórí. Ìjà pé kán jẹ́ security, kán support government àtàwọn aráàlú tí wọ́n wà níbi tí tó ń kálukú wọn wà. Kì í ṣe pé àwọn ní kán lọ máa jókòó, kán lọ máa jáde, kán dẹ̀ lọ máa mutí o. Báwọn ṣe wà láti yẹ ọdún yìí nìyẹn. Kò síbi tí àwọn èèyàn wa ò ti sí táwọn ti ní aṣojú gẹ́gẹ́ bí ikọ̀ ojúlákàn fi ń sọ́rí. Wọ́n nígbà tí sábú ọjọ́ fi wà ní sábú ọjọ́ ń bí tí wàhálà máa ń ṣẹlẹ̀ ń bẹ ń gbogbo ìgbà. Ara ìmọ̀ràn táwọn fún gọ́vnà nígbà yẹn ni pé kíní ti súnmọ́ àárín ìlú jù, pé ká relocate wọn kúrò níbẹ̀ yẹn lọ síbi tí ó jẹ́ tó máa ní space ju àárín ìlú bíbá yìí lọ. Gbogbo àwọn àti bàbá wa Alhaji tó kí ó wà ní meeting níjọ́ yẹn. Wọ́n lọ inspect Akínyẹlé ńgbà yẹn, wọ́n dẹ̀ rí pé ibẹ̀ yẹn máa wà òkè. Èyí tí gọ́vnà fi tún ibẹ̀ yẹn ṣe nìyẹn láti relocate trailer park lọ síbẹ̀. Wọ́n wá ní kán relocate kan kúrò ń bẹ̀ lọ sí Akínyẹlé padà. Bó ti Yorùbá àti Hausa ni àwọn bá ṣe meeting separately nígbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Hausa tó wà ń bẹ̀ láwọn ò ní kúrò níbi táwọn wà yìí o. Àwọn ní ẹ padà lọ síbi tí gọ́ọ̀mẹ̀ntì provide fún yín yìí. Ẹni tí ò bá níyàwó Ọlọ́run pèsè ìyàwó fún bẹ́ẹ̀ o. Ẹni tí ò bá ní mọ́tò tí ó gùn Ọlọ́run pèsè mọ́tò fún o. Ẹni tí ò lọ Mọ́kà ńgbà yẹn Ọlọ́run pèsè ájì fún o. Ọjọ́ wọ́n ní táìm gbà yẹn ni ìjà tún wá wáyé ní Bódìjà nígbà yẹn láàrin Haúsá àti Yorùbá. Ìgbà yẹn náà ara advice yẹn náà ni gọ́vnà wa lò pé ẹ jẹ́ káwọn create kára àti trailer park lẹ́ẹ̀kan náà ní gbogbo ìgbà ká kúrò láàrin ìlú. Torí pé kára ẹran àti màálù kò yẹ kó máa gbé àárín ìlú o, ẹ̀yìn ìlú ló yẹ kó máa wà.
gáréèjì kára màálù wà lọ́tọ̀ gáréèjì náà wà lọ́tọ̀ àwọn tí wọ́n ń tẹran náà wà lọ́tọ̀. lẹ́yìn yẹn ni wọ́n tún jẹ́ káwọn fúlàní ó máa kó màálù lọ síbẹ̀ náà mọ̀. àwọn sẹ́ríkì ń sábò iná náà sọ pé ibi tán kó yín lọ inú igbó ni ẹ má lọ ọbẹ̀ o. wọ́n ń pe àwọn fúlàní wọ́n ń pe àwọn haúsá àtàwọn bẹ́rẹ̀bẹ̀rẹ̀ tó wà ń bẹ̀ pé ẹ má lọ ọbẹ̀ yẹn ibi tí sẹ́ríkì ní kẹ́ ẹ lọ yẹn. gọ́vnà wa ní dandan kí bàbá gbúdọ̀ ní ẹnu lórí pé kí wọ́n relocate wọn lọ síbẹ̀ yẹn. àwọn wá pe fúlàní wọ́n pe bẹ́rẹ̀bẹ̀rẹ̀ tó wà ń bẹ̀ wọ́n pe àwọn haúsá tó wà ń bẹ̀. ibi tí gọ́vnà ṣe fún yín tán tún ṣe fún yín ìjọ wo ló ní kẹ́ ẹ kó lọ síbẹ̀ tẹ́ ẹ lọ. pé gọ́vnà pàṣẹ pé ìjọ àlàmísì ni káwọn kó kúrò ńbẹ̀ yẹn káwọn máa lọ síbẹ̀ yẹn padà. bàbá wa ní ìjọ àlàrúbá ni kẹ́ ẹ kó kúrò ńbẹ̀ o kẹ́ ẹ ti wà ńbẹ̀ látijọ́ àlàrúbá o. ìjọ Wednesday níjọ tí wọ́n kó kúrò níbi tán relocate padà lọ sákínyẹlé. gbogbo haúsá tó wà lákínyẹlé òun tí ẹ bá ṣe ẹni tí wọ́n bí lásìkò gbàtánṣẹ́ kó lọ sí akínyẹlé o pé haúsá tó fi ẹsẹ̀ ara ẹ̀ rìn lọ sákínyẹlé àwọn làwọn relocate ẹ̀ lọ síbẹ̀. to su wannan garejin mota da nan kai su sai mutanen suka haɗu sai nan ce bin su zaɓi shugaba. wọ́n nígbà táwọn relocate lọ sí trailer park náà gbogbo àwọn haúsá tó wà ń bẹ àtàwọn tó wà ń bẹ ní pé òkè ní tó máa kù ní pé olórí ta ni ó ṣe olórí fáwọn àwọn wá ní kán lọ ṣe mítìn kan yan ẹnìkan tí ó ṣe olórí fáwọn tí ó ṣe olórí fún wọn ń bẹ. sai Alhaji Muhammad ya zo to wannan shi yanka bane Alhaji Yaro Alhaji Yaro gabana. wọ́n lẹ́ni tó mú Alhaji Yaro wá bá wọn rí pé òun nìkan fi ṣalága pé kán fi ṣe olórí fáwọn trailer park tó wà ń bẹ̀. àwọn ń béèrè lọ́wọ́ Alhaji Muhammad pé so nígbàgbọ́ lórí ẹni tó mú wá. olóhùn nígbàgbọ́ olóhùn gbà. wọ́n ní ẹ tún bá wa kó àwọn èèyàn míì wá sí again. so nígbàgbọ́ lórí ẹni tó mú wá pé òun ni ká fi so lórí. olóhùn nígbàgbọ́ lórí ẹ̀ pé ó yá àwọn sáyẹ̀nsì ẹ lọ fi so lórí ńgbà yẹn wọ́n dẹ̀ lọ fi ṣe alága ńgbà yẹn àwọn dẹ̀ fún ní vice ńgbà yẹn náà. Yoruba suna yin kansu. àwọn méjèèjì yẹn tí wọ́n fi torí pé ọ̀gá làwọn méjèèjì wọ́n ṣàwà ojoojúmọ́ gbogbo ìgbà inú wàhálà náà máa ń wà wàhálà ní àwọn méjèèjì. Yàrá yẹn nìkan ló wá fẹ́ǹsì ẹ̀ ló fẹ́ǹsì ẹ̀ níyẹn òun nìkan gbogbo tó wà ní trailer park òun nìkan ló ní. gbogbo ibi tí owó ń gbà wọlé fún wọn ní gáréèjì yẹn òun nìkan ló ń dà. látijọ́ tí wọ́n ti relocate lọ síbẹ̀ yẹn títí di báwọn ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n fi 20 years ago wọ́n send 40,000 sáwọn. ẹni tó jẹ́ igbákejì ẹ̀ kò mọ bí owó ṣe ń wọlé kò mọ bí owó ṣe ń jáde. ibi tí wàhálà ti wáyé láàrin wọn nìyẹn wọ́n wá pín sí méjì. àwọn apá kìíní àtàpá kejì wọ́n ní gúrùpù wọ́n dẹ̀ fẹ́ máa bára wọn jà lórí ibẹ̀ yẹn. ìgbà táwọn rí bẹ́ẹ̀ ó tó ìgbà mẹ́wàá táwọn ti ṣe mítìn pẹ̀lú wọn níbi pé ẹ lọ sẹ́tù ara yín kẹ́ lọ gbégbé àlàáfíà láàrin yín. wọ́n ní ẹni tí wọ́n ń pè lẹ́yìn alága Yaro yẹn ò gbà. torí pé kò ó fẹ́ǹsì ẹ̀ kò jẹ́ kó mọ anything bó ṣe ń lọ tó ń lọ àti tó ń bọ̀. àwọn wá kọ ìwé pé gbogbo àtàwọn àti kábínẹ̀tì àwọn rọ̀ wọn lóyè kí gbogbo wọn kúrò ńbẹ̀. kán yan kí àtẹ́ká chairman láàrin wọn láti máa control ibẹ̀ tí wọ́n bá ti gbégbé àlàáfíà táàrin wọn àwọn méjèèjì gún
wọ́n lè dá wọn padà o tí wọ́n bá dẹ̀ settle láàrin ara wọn kán wá ẹlòmíì kán wá wọn set of people míì kán máa lead wọn níbẹ̀ yẹn pé ìgbé àlàáfíà sàn ju kéèyàn jẹ́ ọmọ ọba lọ o. ìdí tí yàrá fi wá sáré lọ sábó nù. wọ́n ní ìgbà tó wá lọ sí sábó ó lọ fẹjọ́ sùn pé bàbá Seriki Shasa ti rọ òun lóyè o. Seriki Shasa náà ni nígbà tó ti rọ lóyè èmi gan gẹ́gẹ́ bí Seriki Shasa èmi náà yọ kù Seriki Shasa. nígbà tí èso òun ló fi àwọn joyè. Ni yanzu ni na rubuta takarda na ba gwamna nan ce bai tafiya daidai kaza kaza dakatar da shi za a dakatar da shi. wọ́n ní báwọn ṣe wà pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fáwọn táwọn bá kọ ìwé sí ọ̀dọ̀ gọ́vnà pé ẹni tí ń pè rẹ̀ Seriki Shasa yẹn ìrìn àjò rẹ̀ bó ṣe rí rè ẹ̀rọ lóye pé gọ́vnà yóò yọ kúrò mbẹ́ with immediate effect ni. àbí káwọn lọ fún federal government pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lágbègbè ibi tí wọ́n ti gbà wá lálejò. wọ́n láwọn ò sí bẹ́ẹ̀. wọ́n ní ibi tí ọ̀rọ̀ wà nìyẹn bàbá wọ́n ní kọ́lọ́hún lọ́ra ẹ̀mí gbogbo wa àmín. tunda aka bayan su amsar nan to sun yi shiru. wọ́n ní àtìgbà tán ti ṣe press release wípé àwọn ọ̀rọ̀ bàbá lóyè tán sì ti fún wọn ní èsì ọ̀rọ̀ wọn tí lọ́ọ̀yà ti ráìtì wọn sọ nǹkan kan lórí ẹ̀mọ́ dì sí bá ṣe wà. wọn ò mọ ìwé tí ń bẹ lọ́wọ́ àwọn Olúbàdàn fáwọn ní ìwé tó fi jẹ àwọn joyè federal government fáwọn ní gazette tó sì wà lọ́wọ́ àwọn. wọn ò mọ̀ fáwọn ní ìwé lọ́wọ́ wọn rò bí bóyá àwẹ̀ ti sọnù ni. àtijọ́ náà làwọn ti fún wọn ní short up tí wọ́n sọ nǹkan kan lórí ẹ̀mọ́. wọ́n ní tó ń ṣẹlẹ̀ ní trailer park nìyẹn làwọn fẹ́ káwọn ṣàlàyé fún yín. wọ́n láwọn ò bá wọn jà o. gama kudarai zo ne ta cin gyambo mutum bai kura ba amma da ya taɓa muku ya ce sai an ce ha ya ci kudarai. wọ́n níjọ́ tí elégbò bá gbé egbò rẹ̀ lẹ̀ tí ìsìn wá bẹ̀rẹ̀ sí ń jẹ́ níjọ́ tẹ́ elégbò bá wá hàn bíi mẹ́ta ń bẹ̀ tó sọ ẹnu àríwó bá mọ́ ta pé lágbájá ti jẹ́ sin o lágbájá jẹ́ sin o ní tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n ní. gbogbo àwọn lọ́balọ́ba àríwá bàbá ni wọ́n mọ̀. àwọn náà dẹ̀ máa ń pè náà máa ń invite sí gbogbo tó bá jẹ́ ọ̀rọ̀ wọn. gbogbo tó bá ń pè ní kéèsì ni o bóyá nǹkan kan ṣẹlẹ̀ ni o láàrin àwọn Haúsá ni o àwọn ni wọ́n máa ń pè direct pé bàbá nǹkan báyìí ń ṣẹlẹ̀ níbí báyìí. wọ́n náà tí wọ́n fẹ́ nìyẹn. gómìnà za su ga gómìnà ya wuce ya zo nan. wọ́n ní wọ́n dẹ̀ máa retí gómìnà kò sí gómìnà tí ó jẹ́ tí ò ní wá kí àwọn tí ò ní wá béèrè nǹkan kan lọ́wọ́ àwọn táwọn náà dẹ̀ ní béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. wọ́n láwọn pé kò sí tó kan àwọn pẹ̀lú kéèsì sábò. àwọn láwọn náà máa ń wá sọ́dọ̀ àwọn. wọ́n náà dẹ̀ mọ tí gbogbo àwọn tó ń pè ní gómìnà nǹkan wá sọ́dọ̀ àwọn náà mọ̀. kìí ṣe pé àwọn kàwé o. kìí ṣe pé àwọn ọmọ kankan tí ẹlòmíì ò mọ̀ o. kìí ṣe pé àwọn sì gbọ́n ju gbogbo èèyàn lọ o. wọ́n ní Ọlọ́run ló kàn wù Ọlọ́run nínú ọlá rẹ̀ pé kó fi àwọn hàn ni. gbogbo nǹkan tí wọ́n bá ń pè tó bá fẹ́ dàbí nǹkan tó bá fẹ́ rújú pọ̀ tó kùn kan bá fẹ́ lọ́jú pọ̀ pé tọ́lọ́run bá ní ká mú wá sọ́dọ̀ àwọn Ọlọ́run dẹ̀ ń bá wọn ṣe tí gbogbo ẹ̀ ní ojútùú. shi Seriki Shasa da na ji rigimar taso to na rubuta takarda. wọ́n nígbà tí wàhálà tí àwọn yàrá ìfẹ́ bẹ̀rẹ̀ gan àwọn kọ lẹ́tà sí Seriki Shasa pé tó nǹkan kan fẹ́ máa ṣẹlẹ̀ ní gáréèjì yẹn kájọ pawọ́pọ̀ láti sẹ́tù tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn o. ká sẹ́ǹdì délígéètì bíi 5 wá káwọn jọ pè wọ́n papọ̀ káwọn jọ parí ọ̀rọ̀ ìtọ́ra àwọn ti ṣe tí wọ́n gbà. ó lóun ò ní wá. wọ́n ní tí a wà lẹ́nu rẹ̀ nu làwọn ní káwọn fi tó yín létí.
wọ́n ní nǹkan ó náà kọjá bẹ́ẹ̀ o insha Allah wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run ṣe ní nǹkan tó ti kọjá tó ti ré kọjá ba zai wuce ba sai yin ko kò torí pé kò sí nǹkan tí ò ní tán láyé àfi ọlá Ọlọ́run nìkan ni ò ní tán. saboda ni dai ba ni fari ne ba fa ne wọ́n láwọn yìí sọ pé àwọn jẹ́ nǹkan kan o. Allah shi ke nuna mutum Ọlọ́run ló máa ń fi ẹ̀dá hàn láyé. yanzu ba ga shi ne ciya mu wani wọ́n ní ṣe bẹ́yìn ni alága park manager báyìí ní ìsìn. Allah ya sa wọ́n lọ́lọ́run ló fi yín hàn kìí sí èèyàn. Allah ya nuna kuma dole a bai wọ́n ní nígbà tọ́lọ́run ti fi yín hàn yẹn kò sẹ́ni kankan tí ó sọ pé ẹ má jẹ́ àrí mọ́ o Ọlọ́run ló fi yín hàn. yanzu mutum ya ce dole shi zai yi wọ́n ní sẹ́nìkan lè dìde ní ìsìnkú ní dandan èmi ni chairman park manager o. mutum bai yarda da Allah ba abin da ke kasance da shi ke wọ́n lẹ́ni tí ò bá ti gbà fún Ọlọ́run tí ò sì dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún un pé kò sí tí ó kù fún mọ́ ju wàhálà lọ. in Allah ya gaba abin shi in ka ce baka yarda ba to sai ka yi ta wahala tọ́lọ́run bá ṣe nǹkan fẹ́ dà tẹ́nìkan wá lọ wá lẹ́gbẹ̀ẹ́ kan tó ní tọ́lọ́run ṣe fẹ́ dà yẹn ti pọ̀ jù pé òun ò fẹ́ pé wàhálà ní nǹkan náà wà. kana yin wadda a san shi ba a san ka ba èèyàn á máa bímọ kí gbogbo ayé ó mọ ọmọ téèyàn bí tí wọ́n sì ní mọ bàbá rẹ̀. Allah ne wọ́n lọ́lọ́ ni o. saboda haka ba wanda ya iya mayan girki irin shi wọ́n nítorí ẹ̀ ni ohun tó fi ṣokùnfà táwọn fi ní káwọn dá àwọn yàrá àti igbákejì rẹ̀ dúró nù torí kò sẹ́ni tó mọ ètekéte dì torú ẹni tó ń pè ní yàrá yẹn. ni je hana kai da bale ó invite baálẹ̀ ẹ̀bẹ̀ yẹn náà. zan nan da mutane daga nan an je wọ́n ní pé àwọn fẹ́ fi àwọn kan joyè ní Akínyẹlé ó lọ tún darapọ̀ pẹ̀lú baálẹ̀ tó wà ń bẹ̀. suka yi ta mitin da bale wọ́n ń ṣe mítìn káàkiri. in ce yi tara Hausawan mitin ó pe gbogbo àwọn Haúsá tó wà l'Akínyẹlé jọ. in ce duk wanda ya zo nan aiki kada ya koma aiki ne ẹni tó bá ti wá bí ìtàn ti fi joyè ń bí òkú kó má padà lọ s'Akínyẹlé mọ́ o. bale pé baálẹ̀ ló sọ bẹ́ẹ̀ ń gbà yẹn. ina rubuta takarda na kaga sabon wani àwọn wá kọ̀wé lọ sọ́dọ̀ bàbá wa Olúbàdàn nígbà yẹn. so kamin sa wani in kira yin ce kamin shiga bàbá wa Olúbàdàn wá pe bàbá baálẹ̀ pé gbogbo tó ń pè ní ọ̀rọ̀ oyè jíjẹ láàrin àwọn Haúsá má dá sí o. kamin sa ya ce idan yadda nike sarakunan arewa haka suke za a samu zaman lafiya bàbá wa Olúbàdàn ní tó wáyé pé bí gbogbo àwọn ọba Haúsá tí wọ́n wà nílẹ̀ Ìbàdàn ṣe rí ni bí bàbá Seriki ṣe rí ni àwọn yòókù náà rí ni pé ìlú yìí ò ní rí bó ṣe rí yìí. na arewa ya ce ní gbogbo àwọn lọ́balọ́ba àrèwá pé tó wáyé pé bí bàbá Seriki ṣe wà ń bí tán ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà tí wọ́n dẹ̀ ń try láti protect agbègbè wọn ní gbogbo ọbalọ́ba tó wà nílẹ̀ àrèwá rí pé wàhálà ò ní máa ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo àrèwá báyìí. ni na nan da mutane su hana shan giya wọ́n ní su hana shan kwaya su hana faɗa duk wanda na nan haka suke wọ́n ní gbogbo àwọn táwọn fi joyè especially ibi tó bá ti jẹ́ àárín gbùngbùn trailer park àbí nǹkan kan pé ẹ gbọ́dọ̀ ní committee tí ò ní support open drinking pé kéèyàn máa mọtí ní gbogbo ibikíbi àwọn tó ń lo drug àwọn tí wọ́n ń jalè tó ń ta tẹ́tẹ́ wọ́n gbọ́dọ̀ wá sí public láti máa ṣe gbogbo orú tí wọ́n ń ṣe yẹn. duk abin da zan gani su kai ga gwamnati gbogbo nǹkan tó bá rí tó bá rú wọn lójú ń bẹ̀ wọn before anything kan report fún government kayan su gaya mana kan tó wá sọ fáwọn. gaya mana zana na yi a Ìbàdàn wọ́n ní tó fà á tí àlàáfíà fi jọba káàkiri ọ̀dọ̀ wa nìyẹn o. da duk wahala ina an gaya ma mutane duk wahalar da ta faru da a Najeriya mutum ko Amurka ya arewa zai je wọ́n ní tẹ́lẹ̀ kí gbogbo ẹ̀ tó dàrú báyìí kò síbi tí wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ ní bíkíbi tẹ́yìn bá ti sáwọ àríwá ó ti lọ dọ́ọ̀jì nù ó ti lọ sinmi nìyẹn. yanzu sai Allah ya ga dama ya sako ta daga arewa Ọlọ́run wá nínú ọlá Ọlọ́run wá dá fìtì náà yẹn sí àríwá ní ìsinsìnyí pé àwọn èèyàn ń sá kúrò ńbẹ̀ gan ni ibi táwọn pé ibẹ̀ ni ó rọrùn tẹ́lẹ̀ àwọn èèyàn wá ń sá kúrò ńbẹ̀. to mun
yadda mutanen su ta gayya suna shigowa ba mun san su ba. In táwọn ò sì lè gbà ń bí ni pé káwọn èèyàn wá máa mobilize ara wọn kí ẹnìkan lọ jọ́ daràn ní Zamfara àbí kó jẹ́ ọ̀daràn níbì kan káwọn máa mobilize ara wọn wá sínú ilẹ̀ Ìbàdàn bí láti wá máa dá wàhálà lẹ̀ àwa ò ní gbà o. Dole mu tashi tsaye. Dandan ni ká jọ fọwọ́sowọ́pọ̀ láti challenge insecurity tó bá máa ṣẹlẹ̀. Wọ́n ní ìwọ̀nba nǹkan táwọn fẹ́ ṣàlàyé fún yín náà in tó dẹ̀ dá wàhálà lẹ̀ ní trailer park pẹ̀lú Yaro nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Wanda nake naɗa nan bayan kuɗi yanke karɓar wani. Gbogbo àwọn táwọn dẹ̀ fi ń joyè kò sẹ́ni tó ń fáwọn ní £1 pé òun fẹ́ joyè. Àwọn máa ń wò ó pé ta ni capability òǹkálùkù làwọn máa ń wò láti lè face any challenge tó bá fẹ́ ṣẹlẹ̀ ní agbègbè òǹkálùkù làwọn fi máa ń fi wọ́n joyè ńbẹ̀. Sai dai mu nemi mutumin kirki. Ẹni tó bá jẹ́ èèyàn gidi tó wà responsible làwọn máa ń fi ń joyè. Wọ́n ní àwọn sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ran àwọn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ wọn ò jẹ́ kí wàhálà ọ̀pọ̀ lọ́rùn àwọn mọ́. Àti Fúlàní ni o. Duk mutumin da zan shigo inda shanu ne ina da hankimin can Hilani da nana za su tsare su ji daga ina ne in taso da shanu. Wọ́n ní kò sí Fúlàní kankan tó lè da ẹran wá from anywhere tí ó kàn wọlé anyhow without pé àwọn táwọn fi joyè ní agbègbè kọ̀ọ̀kan yẹn ká má challenge pé ńbo ló ti ń bọ̀ ńbo ló ń lọ kí ló ń lọ ṣe. Wọ́n ní báwọn Haúsá náà ṣe rí nìyẹn. Gbogbo Haúsá tí ó bá wọ bí láti àríwá o wọ́n gbúdọ̀ challenge pé ńbo ló ń lọ ńbo ló ti ń bọ̀. Torí insecurity àti Boko Haram gbogbo ẹ̀ káàkiri tó ń ṣẹlẹ̀ wọ́n lọ sì ti pọ̀ ní ìsìn kò síbi tí wọ́n sí. Wọ́n sì ti wà ní ilẹ̀ ní agbègbè tá a wà wọ́n ti ń wọlé wọ́n snake wọlé. Torí pé kò sí signature kankan lágbárí wọn pé téèyàn ó fi mọ̀ pé ọ̀daràn lẹ́ni tí ń bọ̀ yìí o. Wọ́n ní ṣùgbọ́n Haúsá lè mọ̀ pé ọ̀daràn lélẹ̀ tó bá jẹ́ pé Haúsá ẹgbẹ́ rẹ̀ ni. Wọ́n ní iṣẹ́ táwọn ń ṣe ní gbogbo ìgbà nìyẹn. Wọ́n ní táwọn fi ń ṣe lọ́dọ̀ zai bayani shi ma zai bayani. Wọ́n ní ẹ ṣe gan pé kẹ́ mọ́ bínú páwọn fi ẹjọ́ dá yín dúró látàárọ̀. Baba, salamu alaikum. Yes. Inú wa dùn gan-an ni. Mo rò pé ẹ ti sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tí ẹ sọ fún mi níjọ́sí tí mo wá bá yín. Wai ran da kuka gayyace shi yanzu kun faɗa mai kaɗan daga cikin bayanan nan naku da kuka yi yanzu. Bá dẹ̀ kíyèsí ẹ pàrokò ránṣẹ́ sí ọ̀gá wa. Wai a ranan akwai wani sako da kuka bayar zuwa ga mai gidansu. Gbogbo ń tẹ́ sọ iná àwọn gan ti gbọ́ kẹ́ ẹ tó sọ nínú àròkò tẹ́ pa ránṣẹ́. Wai dukkan bayanan da kuke din nan yawanci ya riga ya ji ya fahimta a cikin sakon da kuka tura mai. Èyí tí ọ̀gá wa bá yín sọ ẹnu mi kọ́ lẹ́ ti gbọ́. Wai abin da mai gida zai faɗa. Ṣùgbọ́n torí pé àwa làwa jọ ní Akínyẹlé èyí tí èmi mọ̀ tó dá mi lójú ń bẹ̀ ni pé bàbá náà là á bẹ̀ fọmọdé bá ṣe àgbàlagbà ọmọ kékeré ni ó bẹ̀bẹ̀ bàgbàlagbà bá ṣe ọmọdé náà ni ó bẹ̀bẹ̀. Wai cikin sakon da kuke abin nan bayanin da zai yi kaɗan zai yi kafin mai gida ya ƙarasa amma abin da ya sani in yaro ya yi wa babba laifi yaro shi zai ba babba haƙuri in babba ya yi wa yaro ma laifi yaro shi zai ba babba haƙuri. Ta ni jẹ́ yaro? Wai ya ce waye ake cewa yaro waye shi? Àwọn tí wọ́n ju yaro lọ tájọ ń ṣiṣẹ́ mọ́tò kí yaro tó dé àwọn dà. Wai waɗanda suka girme shi da suke sana'ar mota tare da su kafin shi ya zo yau suna ina. Bàbá sùúrù tí ó pọ̀ ni bàbá ò tún ní sí. Wai haƙuri da yawa za ku ƙara akan haƙurin da kuke da shi a farko. Kẹ ẹ tú wa lẹ̀ àwa amójúlẹ́jà ara wa ẹ tú wa lẹ̀. Wai ku sake su sun san yadda za su yi da junansu ku kyale su ɗau mataki a tsakaninsu. Inú mi ti ẹ̀dùn pé bàbá gan confess pé fún bíi 20 years 40,000 làwọn rí gbà. Wai shi ya yi farin ciki wai da kuka iya sake faɗi cewa sama da shekara 20,040
ya taɓa haifo muku da shi. Ṣé ńgbà tí yàrá ò tí ì débẹ̀ ṣé bá a ṣe ń ṣe nù? Wai kafin shi yaro ya zama shugaba haka ake yi? Ai ba haka suke yi ba. Mo sọ fún bàbá ń dé òní abáde bíi pé tá a bá fẹ́ ṣe kàlẹ́ndà branch wa iwájú báyìí ni fọ́tò bàbá ó wà ń bẹ̀ á wà ní bàbá fọ́tò wo ló dáa jù kẹ́ fún wa a fẹ́ ṣe kàlẹ́ndà ọdún mèyà sí ó wà ń bẹ̀. In za su yi kalenda na aikinsu na yan union sai sun zo sun gayyace ku sun ce muku baba ku ba mu hoton ku mai kyau in kun ba da hoto sai a sa ku daga saman hoton yan union a matsayin uba gare su. Gbogbo yẹn ò sí ń bẹ̀ mọ́ ń sìn. Wai ai yanzu ba a ƙara yin irin wannan ba kawai kalenda na fitowa ne ba a sa sunan. Gbogbo tó dẹ̀ ń ṣẹlẹ̀ yẹn àwa ti gbà wípé iṣẹ́ ọwọ́ yàrá ni bàbá ló ràn. Wai duk wannan abubuwan da ke faruwa su sun tabbatar da cewa aikin shi ne shi yake wannan aikin amma ne da goyon bayan ku. Tí bàbá bá ṣe nǹkan kan tí ò dáa àmì tí yàrá bá ṣe nǹkan kan tí ò dáa kò ṣeé fi gbogbo ẹnu bá wí torí àgbà pé ikọ̀ Yasin ni. Wai duk wani abun da yake na rashin dacewa da rashin mutunci da yake musu wai ba su iya mai ɗaukan mataki a kan shi saboda suna ganin cewa ai ɗan aiken ku ne ko kuka sa shi. Nípa báyìí ọ̀gá wa ká má gbà wá lákòókò wọ́n ní ọ̀pọ̀ tí wọ́n ó sọ nínú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Akínyẹlé tá a mọ bá a ṣe ń ṣe látàárọ̀ ọjọ́ wa tó fi dòní tọ́lọ́run tún ń bá wa lọ́ra ẹ̀mí bàbá yìí lójú ẹ̀ ni kò sẹ̀yìn ẹ̀ kí wọ́n tú wa lẹ̀ kájọ ṣiṣẹ́ pọ̀. Ya ce abin da yake so saboda mai gida yana da maganganu da yawa da zai yi amma su a matsayinsu na 'yan nan Akinyele wanda yake tare suka aka faro wannan aikin kuma kuna ta taimaka musu ya ce ku saki kowa ku saka musu ragamansu ci gaba da aiki tare suna aiki tare da sunansu. Now tí bàbá bá ti fi wálẹ̀ nítorí tá a ti jọ ń ṣiṣẹ́ pọ̀ àjàrí o àti àwọn tá a jẹ́ Yorùbá àtàwọn tó ń já àjàrí. Tare suke tafiya tare ba su taɓa faɗa ba sa faɗa da wanda suke ɓangaren Hausawa ne ɓangaren Yarbawa. Ọlọ́run fún wa ní àṣeyọrí. Yace Allah zai ba mu mafita a cikin wannan al'amari. Bàbá, salamu alaikum. Salatu wassalamu sallallahu alaihi wasallam. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Muna wa Allah godiya. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Muna wa Allah godiya. Adúpẹ́ ní ọwọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Yace muna wa Allah. Muna wa Olúbàdàn muna gode mai. A sì kí gbogbo àwọn ọba tí yóò wà ní gbogbo Ìbàdàn pátá. Kuma dukkan sarakunan da ke wannan ƙasa ta Ibadan muna gaishe su muna musu godiya. A sì kí bàbá wa Seriki Shasa. Kuma ku baban mu sarkin Shasa kuma muna gaishe ku. Kí Ọlọ́run máa lékún àlàáfíà wọn. Allah ya ƙara muku lafiya da yawan rai. Amin. Mo tọrọ àlàáfíà tó péye mo tọrọ ẹ̀fún ọkọ lọ sí ṣìkẹ́ wọn. Yace ina roƙon Allah lafiya da yawan rai Allah ya ƙara muku shi. Amin. Nítorí pé irú ọjọ́ orí wọn yìí ó lójú àwọn tí wọ́n rí àánú ẹ̀ gbà. Ya ce saboda irin shekarun nan naku ya ce ɗaiɗaikun mutane ake samu Allah yake ba su baiwa irin naku din nan. Wọ́n rí àánú ẹ̀ gbà Ọlọ́run ti wá sí wọn ní ẹni tí ara ẹ̀ dá ṣákáṣáká. Ya ce Allah ya azurta ku da yawan rai da shekaru kuma gashi kuna da ƙarfin jiki Allah ya azurta ku da ƙarfin jiki. Kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ń fi ọwọ́ kọ́ wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé wọn wá sí. Ba wai sai an tallabo ku ba an kama ku nan gefe da gefe a sannan a zuwa zauna da ku ba. Alhamdulillah. Àbáyín dúpẹ́. Ya ce muna taya ku muna kuma gode wa Ọjọ́ orí Allah. yín 104. Wai shekarun ku 104. Ọjọ́ ìdálẹ́ o. Ya ce Allah ya ƙara muku yawancin rai mai amfani. Àmín ciyarwa. Àlàáfíà ọ̀la yín dọjọ́ alẹ́ o. Allah ya sa ku gama lafiya ya ba ku lafiya har ƙarshen rayuwarku. Kò wọ́pọ̀ nínú ẹni tí ó ní àìsàn diabetes tó ní irú ọjọ́ orí tí wọ́n ní. Ya ce yawanci ba a cika samun mutumin da yake da lalura na ciwon siga ba kuma ya kai iya shekarun nan naku kuma yana haka ba. Ìyẹn tí Ọlọ́run sàlẹ́sà ni wọ́n wà. Ya ce kuna ɗaya daga cikin ɗaiɗaikun mutanen da Allah ya fitar ya ba ku da
kyauta na a musamman. bá wọn dúpẹ́ lọ́wọ́ Ya náà. ce muna gode wa Allah akan Orúkọ mi ni Alhaji Wasiu Tomiwa Ọmọlẹ́wà. ya ce shi sunan shi Alhaji Wasiu Tomiwa Ọmọlẹ́wà. Tí mo jẹ́ alága fún gbogbo olùdarí gbogbo ọkọ̀, màsín, márúwá, ọ̀kadà. Tí mo jẹ́ alága fún gbogbo wọn ní ẹ̀yà PMS. Wanda shi ne shugaba na dukkan daukacin motoci ne, marwa ne, mashina ne na hawa ne, babura. Ya ce shi ne shugabansu, shi ne ciyaman ɗinsu a ƙarƙashin PMS. Àwa dúpẹ́ lọ́wọ́ gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. Ya ce muna wa gwamnan mu godiya, Olúwaṣèyí ọmọ Mákindé. Ṣèyí Ọmọ Mákindé. Kí Ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí wọn. Allah ya kara mai lafiya da yawan rai. Gbogbo tán fẹ́ kọ́lọ́ bá yọ̀ǹda ẹ̀ fún. Dukkan abubuwan da yake so Allah ya bashi, Allah ya tabbatar mai da shi. Gbogbo bá ṣe wá sí bí àkójọpọ̀ wa ń bí báyìí. Ya ce duk taron nan namu da kuka gani a yanzu, Kò sí olóṣèlú tó máa ń fẹ́rù ẹ̀. babu ɗan siyasar da yake son haka. Àmọ́ Ṣèyí Mákindé fẹ́. Amma shi Ṣèyí Mákindé fa yana son haka fa. Ó ní kí gbogbo wa ká wà ní ọ̀kan. Ya ce dukkanmu kowane ɓangare kake mu zama tsintsiya ɗaya maɗaurin ki ɗaya. Òun dẹ̀ fẹ́ àlàáfíà Kuma abin da yake so shine zaman lafiya lọ́yọ̀ state. a nan jihar Oyo State. Àlàáfíà yẹn Wannan zaman lafiyar da yake nema òun la wá débí. shine abin da muka zo nema nan ɗin nan. Òun la wá lọ sí Sábó. Shi muka je nema Sabo, Lọ́dọ̀ Seriki Sábó. wajen sarkin Sabo. Òun náà la wá síbí. Shine muka zo nema nan ɗin ma, Lọ́dọ̀ Seriki Sásá. wajen sarkin Sasa nan gurin. Nítorí pé gbogbo tí ń jẹ́ ọkọ̀ pátá àti tírélà ní o, ẹni gbogbo transport ó wà ní abẹ́ PMS lọ́yọ̀. Dukkan abin da ake cewa mota ko tireloli ne ko tifa ne ko menene yana karkashin PMS a nan jihar Oyo. Àwa fẹ́ wàhálà kankan Ya ce ba ma láàrin san gbogbo àwọn wahalar tí wọ́n jẹ́ komai olùdarí àwọn ọkọ̀ tá à ń sọ pa ẹ̀. a cikin wayanda suke shugabancin kowane bangare a wannan motoci da ake magana a kai. A fẹ́ mọ gbogbo àwọn tí wọ́n jẹ́ alákòóso àwọn olùdarí àwọn tá à ń sọ pa ẹ̀. A fẹ́ mọ ibi tí oníkálukú ti wá. Duk wayanda suke kula da wayannan bangarori da ake magana a kai, bangaren mota ne, marwa ne, mashina ne, muna son mu san daga ina ne kowanne ya fito, ina ne asalinsu. Àwọn Yorùbá Ya ce Yarbawa, wọ́n ní tí ọmọ ò bá dáràn ya ce a sì máa ń fún lórúkọ. ya ce saboda kada ya je ya zamanto ɗan iska a waje, shi yasa ake sa mai suna, ake ba shi suna. Torí ẹ̀ ni a fi ń káàkiri àkàn dédé ní ìsìnká dédé àwọn ọlọ́kadà káwá ìpáwùsá ló pọ̀ bẹ̀ kánú yẹ ilé wọn ibo náà ti wá. A fẹ́ jẹ́ kí yẹn wáyé rárá. Ya ce dalilin da yasa muke kai kawo kenan, ba ma so mu je wani gareji na 'yan okada mu ga cewa dukkan su Hausawa ne, sai mu ce to a kore su gabaki ɗaya kowa ya tashi. A fẹ́ jẹ́ kí yẹn ṣẹlẹ̀. Ba ma son hakan ya faru. Ìdí tá a fi jáde káàkiri nìyẹn. Dalilin da yasa suka fita Ọmọ ina da ìyá ina. ni gbogbo wa. Dukkan mu 'yan uwan juna ne ba, Ọmọ Nàìjíríà ni wá. dukkan mu 'yan Najeriya ne, Kájọ fọwọ́sowọ́pọ̀ dukkan mu haɗa hannu ƙarfi da ƙarfe kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó dáa. saboda jihar Oyon nan tamu ta samu ci gaba. Wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ láàrin. Ya ce saboda duk sanda mutum ya taso sai dai a yi koyi da jihar Oyo. Ọ̀yọ́ ò sí rí bàbá ẹnìkan. Ita fa Oyo fa ba ta koyi da kowa, sai dai a yi koyi da Oyo. Ìdí nìyẹn tá a fi ń jáde káàkiri. Ya ce dalilin da ya sa muke fita muke kai kawo kenan muke zagayawa. A kí bàbá wa Ya ce muna gaishe ku Seriki Sásá. sarkin Sasa. Gbogbo àwọn tí wọ́n wà ní ọ̀dọ̀ yín Ya ce dukkan waɗanda suke a ɓangaren ku tí wọ́n jẹ́ alákòóso ọlọ́kọ̀. da suke kula da motoci ne, Àwa ò fẹ́ mọ́nú ẹgbẹ́ tó ń kálukú ti wá. mu ba ma so mu san cewa wannan ɗan wani ɓangare ne, wannan ɗan wani ɓangare ne. Àmọ́ ẹ jẹ́ kí gbogbo wọn ẹ kó wọn fún wa. Ya ce ku kwaso mana su, ku danka mana su. Ẹ jẹ́ ká pè àwọn àtàwọn yárò Na. àtàwọn tó wà níbí. Ẹ yọ̀ǹda wa fún wọn. Ẹ jẹ́ ẹ yọ̀ǹda wọn fún wa. Ká lọ bá wọn ṣe ìpàdé àlàáfíà. Ya ce da waɗanda suke a nan gurin da shi ɓangaren shi yaron, ya ce muna so ku danka mana su mu je mai zama da su. Ìgbésẹ̀ tá a bá gbé
a máa wá ṣàlàyé ẹ̀ fún yín. ya ce matakin da in aka ɗauka za mu dawo mu muku bayani. A fẹ́ ìjà ọlọ́kọ̀ kankan mọ́ ní Tractor Oyo State. Ba ma son rigima ko rikici tsakanin kowane ƙungiyar masu mota a nan jihar Oyo State. Nítorí pé kì í ṣe ọlọ́kọ̀ nìkan ló máa ń fara gbá wàhálà bẹ̀. Saboda in matsalar masu mota ya taso ba iyakaci masu mota kaɗai suke shiga matsala ba. Àwọn èrò tí wọ́n ń kọjá, mutanen da ke wucewa, aráàlú tó ń lọ tó ń bọ̀, 'yan anguwa 'yan gari masu tí wucewa wọ́n mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀, ba su sanin cewa akwai fitina zai tashi a can gurin. àwọn ni wàhálà yẹn máa ń padà ṣẹlẹ̀ sí jù. Kuma yawanci su suke fin ma samun matsala 'yan rikici ya taso tsakanin masu mota. A wá fẹ́ jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ mọ́. Ba ma son irin haka ya ƙara faruwa. Ẹ wo irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Iwo Road. Irin abin da ya faru a nan Iwo Road, Àwọn dókítà tó wà ní level 500. akwai ɗalibin likitanci da yake ya kusa gamawa, ya gama karatun shi, tó ń lo Àbújá. zai tafi Abuja. Wàhálà yẹn bá ń bẹ̀. Wannan rikicin a nan Iwo Road ya same shi, ya ritsa da shi. Ẹ wá wo owó tí àwọn òbí ẹ̀ ti ná lé lórí. Mu duba iya kuɗin da iyayen shi suka kashe a kan shi kafin ya kai wannan matsayi a matsayin karatu da yake yi. Ẹ wá wo ibi tó wẹ́ndì sí. A nan Iwo Road aka kashe shi. Ògbóró nǹkan yẹn la ò fẹ́ mọ́. Ya ce dukkan irin waɗannan Ọ̀pọ̀lọpọ̀ take-taken tí su ne ba ìṣọlọ́kọ̀ masu. Duk waɗanda ba ma masu tó ti mota bá ba. jàǹbá ọlọ́kọ̀ lọ. Ba ruwan shi da ya shafe shi da union ko kuma mota, amma da rikicin ya taso an kashe shi ya mutu, kuma ba bai da alaka da harkar mota. Ìyẹn la fẹ́ mọ́. Shine abin da ba masu. Orígbà tá à ń gbọ́ pé Yaro àtàwọn tí ó fẹ́ gbapò lọ́wọ́ ẹ̀ wọ́n ti jọ fẹ́ mọ múra àti máa jà níbẹ̀ yẹn. Ìdí nìyẹn tá a fi lọ sí ọ̀tún àtòsí. Wai lokacin da suka samu labarin cewa dakatar da Yaro da aka yi da wayanda ake so su kama aiki a matsayin kiyateka suna so su fara rikici da rigima, shi yasa suka taso suka yi ta kai kawo akan al'amarin. A fẹ́ jẹ́ kí wàhálà yẹn kó wáyé. Ba sa son wahala ya faru a tsakani. A fẹ́ jẹ́ kí ẹ yọ̀ǹda àwọn èèyàn yín tó wà ń bẹ̀. Ẹ yọ̀ǹda wọn fún wa. Muna son mutanen ku da suke a wurin ku ba mu su. Àwọn tó wà ní Sábó àti bá ọba Seriki Sábó sọ̀rọ̀ kí wọ́n yọ̀ǹda wọn fún wa. Wayanda su ma suke a Sabo, an yi wa sarkin Sabo shi ma magana, shi ma ya ba su ma su ba mu mutanen su. A bá wọn méjèèjì jókòó ìpàdé àlàáfíà. Duka su biyun za a yi zama da su, zama na zaman lafiya. A jẹ́ kí àwọn agbófinró. Za a kirawo jami'an tsaro. A jẹ́ kí wọ́n wà ń bẹ̀. Su ma za su zo suna gurin taron. A dẹ̀ bá wọn tó. Za a shirya su, kuma za a shirya musu matsayinsu. Bó ṣe tọ́ àti bó ṣe yẹ. A yadda ya kamata haka za a fitar da su tsari. Síyẹ̀sì, ìtawà tọrọ lọ́wọ́ yín nìyẹn. Wai abin da muka zo roƙa a gurin ku kenan. Àti àwọn ọlọ́kadà kan bá wà lágbègbè yín. Da dukkan wasu ƙungiya na masu okada da suke nan yankin. Ẹ jẹ́ kí wọ́n wá yọjú sí wa. Su ma su taso su zo gurinmu. Torí pé a fi Hausa lólè. Tunda mu ba ma cewa Bahaushe ɓarawo. A pe Yorùbá lólè. Kuma ba ma cewa ɓarawo da ya rabe shi ma mu ce mai ɓarawo. Àmẹ́ni tó bá jalè ó lólè. Duk wanda aka kama da sata, kayan sata, to shine ɓarawo. Torí pé ariwo àwọn ọlọ́kadà pọ̀. Saboda matsaloli akan 'yan okada yayi yawa. Wọ́n ń jiyàn gbé. Suna sace mutane. Wọ́n ń jiyàn gbé lọ. Suna sace mutane. Wọ́n rọ́bù àwọn èèyàn. Suna kuma wa mutane fashi da makami. Àmọ́ àwọn tí a bá rí pé wọ́n wá láti pé àwọn tí wọ́n wá ní Shasa ni. In muka gane cewa wa'annan su ne iya ilahirin da suka zo daga Sasa. Wọ́n ti ní tá a fi dá wọn mọ̀ pé àwọn ọmọ Shasa tó wà lábẹ́ Seriki Shasa. Za mu gane cewa akwai wani abu na shaida da za a ce wa'annan su ne iya ilahirin 'yan okada da ke Sasa, wanda sarkin Sasa ya sa musu hannu ya ba musu. Àwọn tí wọ́n wà Sábó. Wa'anda suke a Sabo. Wọ́n ti kó wọn fún wa. An ba su, an miƙo su, an kawo su. Tí nǹkan bá ṣe láti mọ̀ pé Sábó ló ti ṣẹlẹ̀. In wani abu ya faru, shaidar da za ka yi musu, za a gane cewa to daga Sabo wannan abu ya faru. Èyí tó bá ṣẹlẹ̀ ní sáìdì Yorùbá. Wanda in ya faru daga bangaren Yarbawa, a ti mọ̀ pé sáìdì Yorùbá ló ti za a gane cewa wannan bangaren Yarbawa shine wannan abu da ya faru. Ìyẹn la fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀. Shine abin da muke so ya faru. Àtúntò yẹn là ń fẹ́. Wannan sake tsarin Yóò fi ẹ̀yin gan lọ́kàn balẹ̀. Shi ma kuma zai kwantar muku da hankali. Kò ní sí pé àwọn Hausa àti Yorùbá ń já ń bẹ̀ yẹn o. Babu matsalar cewa ai ga Hausawa da Yarbawa can suna rigima. Gbogbo ti wà ní ọ̀kan. Duka za su zamanto tsintsiya ɗaya maɗaurin ki ɗaya. Abin da muke so kenan.
fi ọlọ́run a fi bẹ̀ yín. ya ce muna roƙonku a kuma fẹ́ muna kẹ́ yọ̀ǹda àwọn kan yẹn fún wa. ya ce muna roƙonku muna neman alfarma Kálí waɗannan abubuwa don Allah ku ba mu su ká lè jọ fún Ọ̀yọ́ state mọ́. saboda mu tsaftace wannan jiha ta mu ta Oyo State a tsaftace shi gbogbo àwọn tí wọ́n ń hùwàkiwà dukkan waɗanda suke tada hankali gbogbo ẹ̀ láti sì yanjú ní gbogbo ògbóró. duk cikin gari an riga an tsaftace cikin gari bangaren ní dé gáràjì kan kẹ́rì pé wọ́n mú búmẹ̀lì. ba za ka taɓa zuwa wani gareji yanzu ka zo ka tadda ana shan wiwi a gurin ba ní dé gáràjì kan kẹ́rì pé wọ́n wọ aṣọ tí ò dáa. ba za a je wani gareji ba a tadda su da wani da miyagun riguna da ake sa na iskanci ní dé gáràjì kẹ́rì pé wọ́n mú pankẹ́rẹ́ dání. ba za a taɓa zuwa wani gareji a yanzu cikin gari ka same su da bulala ma a ce wai shine wannan abin da ake amfani ní dé gáràjì kẹ́rì pé àwọn staff wọ́n ń bá dírẹ́fà jà. ba za a taɓa zuwa kowane gareji ba yanzu a tadda wai ma'aikatan garejin suna rigima da wanda ya zo hawa mota a gurin gbogbo ẹ̀ ti wà peace. komi ya an samu zaman lafiya yanzu tó kù abin da ya rage yanzu kò ní akẹ́rẹ́ bí. shine nan a kinyale abin da ya rage kenan àfẹ́ wàhálà bẹ̀. ba ma son wahala ya faru a gurin torí bí wàhálà bá ṣẹlẹ̀ lẹ̀ saboda in matsala ya faru a nan wọn ò ní dárúkọ àwọn tí wọ́n fa wàhálà yìí. ba za a kira sunan waɗanda suka tada wannan rigimar ba ọmọ aláwọn ọmọ Seriki Shasa. za a dinga cewa yaran sarkin saba su ne suke rigima ọmọ aláwọn ọmọ Seriki Sabo. za a ce yaran sarkin saba su ne suke rigima nǹkan yẹn làwọn àwọn afẹ́jẹ́ kù ṣẹlẹ̀. wannan abin shine abin da ba ma son ya faru abẹ̀yìn ya ce muna ba ku haƙuri abẹ̀yìn muna roƙonku abẹ̀yìn muna roƙonku ẹ bá wa ṣe àtúnṣe lórí ẹ̀. ya ce muna son dan Allah ku gyara mana sílẹ̀ kankan ba ma son zubar da jini ko kuma a ce an yi illata wasu kowa a wurin a wannan tí al'amari a bá ṣe tọ́ọ̀gì ó yẹ ká lè lè pẹ̀lú ọkọ̀ wa. in ba za mu ce za mu zamanto 'yan iska ko kuma 'yan gareji wato ya kamata a ce mu iya zaunawa lafiya da motocinmu owó ńláńlá la fi ń ra àwọn ọkọ̀ tí wọ́n ń pè wá ní tọ́ọ̀gì lé lórí. motocin da muke sana'a da shi manya-manyan kuɗaɗe muke sa mu saye su da shi da ake kuma ce mana mu ne 'yan gareji mu ne 'yan daba ẹni tó ń ra tírélà tó ń ra ọkọ̀ 50 million tó ń ra ọkọ̀ bọ́ọ̀sì 7 million tí wọ́n wá ń pè ní tọ́ọ̀gì. wai mutumin da yake cire kuɗi miliyan 50 ya sai tirela da wanda zai cire miliyan 7 ya sai mota karama bus sai kuma a ce mai shine togi só yẹ kán máa pè wá tọ́ọ̀gì. shin ya kamata a dinga ce mana togi kí ló dé táwọn ń hùwà tọ́ọ̀gì pẹ̀lú ọlá tí Ọlọ́run ṣe fún wa. duk da wannan alfarma da ɗaukaka da Allah ya mana to me yasa mu kuma za mu dinga halin 'yan togi kuma da shi gbogbo àwọn kan yẹn la fẹ́ mú kúrò. ya ce dukkan wa'annan abubuwa shine abin da muke so mu kí wanke wọ́n mu rí wa gyara ní ìrì ọmọlúàbí. muna so a dinga ganin mu a matsayin mu na mutanen arziki mutanen kirki níjọ́ ni tọ́ọ̀gì ń sọlá. ya ce da ne dan gareji yake amfani da togi yake cewa shi yana alfahari da shi ní ìsìn yanzu ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ti ń sọlá báyìí. a cikin duk wanda kage yana cewa shi dan togi ne shi yanzu gashi abin nan to yana kulle can yana can gidan yari àmọ́ this time around wannan lokaci da muke ciki àwa ọlọ́kọ̀ ti sìn mu masu motocin yanzu àárín àwọn èèyàn gidi. a cikin manya-manyan àwọn mutane mọ̀nyẹ́mọ̀nyẹ́. àwọn manyan mutane cikin Manya-manyan manya-manyan mutane àwọn ọlọ́lá ti ń sọlá. wai a cikin manyan mutane nan muke nuna bajintan mu da girma àárín wọn la ti ń sọlá ń sìn. inú wala cikin su muke nuna bajinta yẹ́ ẹ̀ sá àsọlá tọ́ọ̀gì mọ́. ba ma san a dinga cewa ai mu ne yan togi yanzu mu ne kaza a'a kí nìyẹn tá a fi wá. yace dalilin da yasa muka zo ẹ jọ̀ọ́ yace muna roƙon abẹ̀yìn muna roƙon torí Ọlọ́run saboda Allah ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ kí àwọn èèyàn yẹn wá mu bari wa'annan mutane su kí zo gbogbo àjọ ní ìfọwọ́sowọ́pọ̀. saboda mu samu haɗin ká kai da jọ wà àlàáfíà láàrin ara wa. domin mu samu zaman lafiya a tsakaninmu As-salatu was-salam. sallallahu alaihi wasallam ka ce mai na gode bàbá ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín gan ya yi mamu wa'azi wọ́n ní ẹsẹ̀ wá sí lábáwọ̀ wani wa'azin wanda in shi wọ́n ní wá inú wá sí tẹ̀sí fáwọn lónìí bọ́jọ́ orí àwọn ṣe pọ̀ tóun àwọn ò gbọ́ wọ́n ní látòní lọ wíwá yín yìí o àwọn ti bẹ̀rẹ̀ sí mú lò na gode Allah ya saka maka wọ́n láwọn dúpẹ́ pé Ọlọ́run ó san yín ní ẹ̀san rẹ̀ ina mutane an kira yin su dogo kuma kowa shi za a gabatar wani da yake so sai ku gabatar da shi a wajensu
su ɗin kenan waɗanda kuka zaɓa a can sannan wanda zai bayani sai bayani yana da abin da zai wato wanda na nuna su ranar yake ga mai suna wọ́n ní ìgbà tí àwọn fi sojú níbẹ̀ yẹn ní ìsìn ni wọ́n wà níbí. kayan masu ne su tabbatar da sun kwantar da hankalin mutane. Wọ́n ní àwọn dẹ̀ ń fà wọ́n lé yín lọ́wọ́ ń sìn kán make sure wípé wọ́n fi ọkàn àwọn èèyàn balẹ̀ ní ibẹ̀ yẹn. yaro ba an kore shi da gareji. Wọ́n láwọn ò lè yárò kúrò ní gáréjì o. sarauta ce da na bashi na karba. Wọ́n ní oyè táwọn fún làwọn gbà lọ́wọ́ rẹ̀. Àwọn ce ba ne na nan a shi. nígbà tó fi ń lé lọ ń bòsì pé àwọn kọ́ làwọn fi jẹ alága. sarki yana ne ya je ya samu lokacin da mu yawa ya ce zo yonke ne ya ce ba da Wọ́n nígbà tọ́rọ̀ yìí fi ń ṣẹlẹ̀ Seriki Fúlàní lọ bá a pé yàrá yìí tó ń fa lẹ́sẹ̀ yóò lẹ́yìn nan kara. ẹ lọ bẹ bàbá yìí torí ìwé rẹ̀ tó fi sáyìn rẹ̀ gẹ́gẹ́ bí alága wà lọ́wọ́ rẹ̀. Wọ́n ní olóhùn ò ní wá. su ba wannan sun samu. wọ́n láwọn ẹni náà tún lọ bá Alhaji Ubada Maliki àwọn náà sì wà àwọn náà lọ bá. ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ rèé tó mú wá sọ́dọ̀ àwọn òun náà lọ bá nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀. in ce zan roƙe ni ce sai dai ni in je. pé wọ́n ní kán lọ kí wà tí bàbá yìí kẹ́ lọ parí ọ̀rọ̀ ara yín. Ó ní àfi tí bàbá ó bá wá bá òun pé kì í sọ òun mọ́ pé èèyàn ti lọ nù. wọ́n lé 16 years there. 16 years shekara 20 dai wọ́n ní àwọn kí ẹ̀yin ọ̀gá wa pé ma wannan shugabanci da Allah ya bashi shine ake so kowane ɗan adam ya samu irin shi. wọ́n ní ipò tí Ọlọ́run tó yìn sí lónìí ńlá ń bẹ Ọlọ́run fún gbogbo àwọn tó kù lẹ́yìn àti ẹni tí ó jẹ́ tí ń sẹ̀mí pé k'Ọlọ́run jẹ́ kó so irú rẹ̀ móhun náà. Samun shugaba wanda ya san haƙƙin al'umma ya san haƙƙin talakawansa irinsa yana da wahala. Wọ́n ní láti gẹ̀ẹ́tì olórí tó mọ ẹ̀tọ́ ọmọ ìlú tó mọ ẹ̀tọ́ àwọn tí ń tẹ̀lé tó mọ ẹ̀tọ́ ẹni àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí pé ó sọ wọ́n láti gẹ̀ẹ́tì irú yín báyìí. Kujerar da yake kai ta ce ba ta local government ko gareji. Wọ́n ní ìtọ́lọ̀ ń fún yín kì í sọ̀rọ̀ state local government kì í sì sọ̀rọ̀ gáréjì nìkan ọ̀rọ̀ state là ń sọ. Amma ya kalli matsala ta gareji yake ta kewaye da yin yasa. Wọ́n lẹ ẹ wá detect pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ ní gáréjì ẹyọ kan ní ọ́ndà bí ọgbọ̀n ẹgbẹ̀rún gáréjì tí ń bẹ lọ́yọ̀ state ẹ wá ń gbìyànjú láti rìn lọ káàkiri pé kí àlàáfíà ó wà lórí rẹ̀. Allah ya saka mashi. Wọ́n ní Ọlọ́run san yín ní ẹ̀san. Wannan kira da ya ce zai yi na kowane ɓangarori guda biyu shi ma abu ne wanda za mu yi alfahari da shi ko muna ƙara mashi godiya kan wannan niyya da ta alheri. Wọ́n ní ìmọ̀ràn tẹ́ mú wá láti pe gbogbo ogun méjèèjì fún peace meeting. Wọ́n nínú àwọn dùn sí gan pé nǹkan ẹyọ kan táwọn ó sì tún máa fi ṣe ìfihàn káàkiri pé àwọn ní olórí kan tó pe àwọn pé ó yá igun kìíní àti igun kejì ẹ wá sọ tó wà láàrin yín kásẹ̀tù rẹ̀. Matsala da muka samu ta Alhaji Yaro yana da tushe na rashin bin ka'idar mulki. Wọ́n ní ìṣòro àkọ́kọ́ táwọn kọ́kọ́ máa ń ní pẹ̀lú Alhaji Yaro ni pé ó ní ṣòro lórí báwo ni aṣáájú ṣe máa ń tó ṣe máa ń act lórí everything. Saboda ana yin shekara 4 ne ko 8. Torí pé ọdún 4 àbọ̀dún 8 ní aṣáájú òsì ní olórí òsì. Alfarmar sarki ya daga mai kafa har ya wuce kusan shekara 20 shi sai ke jaji. Wọ́n nítorí ọlá bàbá tó jókòó yìí pé ó sì ti ń lọ bí 20 years tó ti ń ṣalágalẹ̀ àwọn lórí táwọn ò sì lè sọ̀rọ̀ torí bàbá tó jókòó yìí. Shi yasa ina roƙonsa cikin zaman da zai yi ya tabbatar da matsayin wannan in mutum ya kasance shekara 4 ce ko 8 a zaɓi wani domin a samu zama. Wọ́n ní nínú nǹkan tó lè mú ìjókòó àlàáfíà àti àlàáfíà wà láàrin gbogbo àwọn kọ́mọ́jà wọn nìkan gan pé ẹni tí ó bá so lórí ń bẹ̀ wọ́n the highest tó lè ṣe ni kó sọ ọdún 8 tó bá jẹ́. Wọ́n ní àìsí òfin yẹn torí bàbá yìí ni òfin yẹn ò dẹ̀ sí fi wà. Da wannan yana ɗaya daga cikin abin da ya kawo rashin wannan zaman lafiya. Wọ́n nítorí pé ó jẹ́ ọ̀kan pàtàkì nínú tí ò jẹ́ kí àlàáfíà ò jọba láàrin àwọn bẹ̀ yẹn. In ka san za ka koma wajen al'umma neman ƙuri'a to za ka mutunta su. Wọ́n nítorí pé ẹni tó bá ti mọ̀ pé
tọ́dún mẹ́rin bá ti parí tí n bá tún fẹ́ ṣọdún mẹ́rin míì ń tún padà lọ sáwọn ọ̀dọ̀ àwọn tí mo ti ń ṣe alága lé wọn lórí pé tó ẹ̀ tún dìbò yàn mí o pé yóò ṣe dáadáa. in babu zaɓe ko kowa ai banza ne gare ka. wọ́n ní tó bá sì ti dà wípé kò sí ọ̀rọ̀ pé tẹ̀nà kan wà pé kíní èèyàn tá ń lọ bí ipò ọba ni pé kò sẹ́ni kankan tó fẹ́ kí ẹ̀ fún mọ́ ní tó bá wù ní ó máa ṣe. ce ya haƙuri advice ne akan abin da ya sani na. wọ́n ní ẹ má bínú pé ìmọ̀ràn ní lórí nǹkan tẹ́yìn náà ti mọ̀ làwọn kan tó fi ń kún ọ̀rọ̀ fún yín nísìn. Allah saka mai alheri. wọ́n Ọlọ́run san yín lẹ́san rí sa. ya ce a wannan bangaren gaba. park manager. ṣẹ́rí ní àárín yẹn. ya ce a wannan gaban. Ọlọ́run ni mo fún ẹ ní nǹkan ṣe. Allah shi ke bawa matsayi ko kuma daman yayi a wani abu. Tí bàbá wa bá ti yọ̀ǹda àwọn èèyàn fún wa. Ya ce in malam ya dai yadda mana wa'annan mutane ya ba mu su. Àwọn igun kejì á pè wọ́n. Ya ce su ma wa'ancan ɓangaren za mu kira su. A wá gbé ìlànà ẹgbẹ́ ní constitution. Ya ce saboda wannan ƙungiya da kuke gani tana da dokoki fa nata. Ẹgbẹ́ awakọ̀. Ya ce ƙungiya ta direbobi. Wọ́n ní constitution tó jẹ́ pé ìlànà àti òfin ó wà nínú ẹ̀. Suna da dokoki wanda suke amfani da shi yana cikin takardar dokarsu. Èyí tí wọ́n ṣe lọ yìí. Na'am. Wọn ò gbé lọ ní ìlànà òfin. Ya ce wannan da suka tafi da shi dinnan ba a bi ta hanyar doka ba. Wọ́n lo authority bàbá wa. Wai sun yi amfani da ikon ku ne. Tí nǹkan yẹn dẹ̀ ó máa ń ba nǹkan jẹ́. Ya ce wannan abu kuma yana ɓata abubuwa da yawa. Oyè tó wà for life onírúurú tí àwọn bàbá jókòó sí. Ya ce sarautar da take ta har abada ne sai mutum Allah ya kira shi ya ɗauke shi shine kujerar da kuke zaune a kan ta dinnan. Èyí táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ya ce wannan mu da muke a kai yanzu. Àwọn kan ló wà ń bẹ̀ lánàá. Jiya wasu ne a kai ba. Bá tí wọ́n kúrò ń bẹ̀. Da suka fita suka sauka. Làwa dé rẹ̀. Shine su suka zo a yanzu. Àmọ́ oyè tí wọ́n máa tí Ọlọ́run máa ń fi yàn jẹ lóye inú ilé èyí tí wọ́n wà. Ya ce sarautar da mutum zai ci wanda yake sai lokaci ya kai Allah ya ga dama ya ɗauke shi shine wannan sarauta irin takudin nan ta gargajiya. Ó fẹ́ pé èyí táwa ń ṣe lọ́wọ́ yìí. Ya ce wannan da mu muke a kai a yanzu. Bó pẹ́. Komi daɗewa, komi jimawa. Á kúrò bẹ̀. Za mu sauka. Àwọn mí náà ń bọ̀ bẹ̀. Wasu suna zuwa za su hau. Ìlànà yẹn. Ya ce wannan tsarin. Tó àwa náà bá gbé kalẹ̀ pẹ̀lú òfin ní ọ̀dọ̀ yín. Ya ce in wannan tsarin yana nan akan doka a wajenku. Ẹ tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́. Wanda in Allah ya ga dama ya zaɓa. Ló lọ́dún mẹ́jọ. Ya kasance ya kai shekara 8. Yóò padà kẹlòmíì. Wani ne kuma zai sake dawowa ya hau. Because àwọn ìwé kan wà tí gbogbo wa jọ sign. Ya ce akwai wasu takardu da dukkan mu sai mun sa hannu a ciki. Òun láfi mọ̀ pé nǹkan yìí létòlétò ni. Shi ne zai zama to abin nan abu ya zama akan tsari. Kowa yana da tsari, komai yana da tsari za a yi ne tsari. Ẹ jẹ́ kí bàbá wa kán yọ̀ǹda wọn fún wa. Ká jẹ́ káwa lọ bá wọn sẹ́ẹ̀tì. Ya ce ku suna roƙon alfarma, ku ba mu su, mu za mu je mu seta mu musu tsari. Èyí fi hàn pé tí a bá ṣe torí tó tá à ń ṣe Ọlọ́run ló ń bá wa ṣe. Ya ce wannan tsari Allah ne yake taimakon mu kuma shi yake ba shi ne. Tá bá bá wọn ṣe bẹ́ẹ̀ inú bàbá wa ó dùn. Ya ce in muka yi musu haka za ku ji daɗi. Inú Seriki Sabo náà inú tiẹ̀ Shi ma náà ó dùn. wancan sarkin Sabo shi ma zai ji daɗi. Torí pé ọmọ tó jáde lọ tó mú wálé fún bàbá ẹ̀ inú bàbá máa dùn. Ya ce duk yaron da in ya fita ya je gurin nema ya dawo ya ce baba ga wani abu ya ce uban nan fa zai dinga jin daɗi ba. Kì í ṣe ọmọ tó jáde lọ tó wá pe bàbá ẹ̀ pé ẹ dádì òun wà ní station ẹ̀rọ yẹn wá béèlì mi o. Ba yaron da ya fita ba bayan ya fita sai ya kira uban a waya ya ce baba ya ce ka zo station ina nan a zo a yi béèlì na ya ce kaga wannan ba dan kirki ba ne. Kì í ṣe ọmọ tí ó wà lọ hospital tí wọ́n ti sa ládàá wọ́n ti yìn níbọn àwọn pe bàbá ẹ̀ pé ẹ wá pàdé ọmọ yín ní hospital. Ba yaron da zai fita ya je gurin rigima a sassare shi a yi mai illa a jikkata shi
ya kira baban shi ya ce baban ina gadon asibiti ka turo kuɗi ko ka zo a duba ni. àmọ́ tó dé tó ní dádì ohun tí mo rà bọ̀ ní ẹgbà. Duk wanda ya je ya dawo ya durkusa ya gaida baban shi ya ce baba ga wannan a samu a nan ko rike baba lo òun lọmọ o ọlọ́mọ ọlọ́mọ ce shine da ẹni tó dé tó darí tó fún bàbá ẹnìkan lọ́mọ. ya ce duk dan da ya je ya dawo ya ce wa baban shi ungo. iṣẹ́ ọmọ tó wà ní hospital ba dan salada da ya je garin rigima ya je can aka kwantar da shi a asibiti ba. tí wọ́n yìnbọn tó ba wanda aka halbe shi da bindiga ba àbí tó wà ní station ko kuma wanda yake can ọlọ́pàá ti kó mọ́rúgà. an kwashe shi an wuce da shi an ji an kulle shi. ìyẹn là fẹ́ mọ́. shine abin da mu ba ma so a yanzu. ẹ jẹ́ ká bá wọn tó àwọn tó bá wà ní sáìdì yín wọ́n á dọ̀dọ̀ yín èyí tó wù wọn dùn. wai duk waɗanda suke nan ɓangaren in kuka gan su za ku ji daɗi cewa a waɗannan. èyí tó bá wà sí dọ́dọ̀ Seriki Zaza olóòrí wọn wanda inú yake wọn can dùn. ɓangaren shi ma na sarkin kì í ṣe sabo pé wàhálà wọn wà máa gbé wá bá yín. ba wai kawai kullum rigima za a dinga kawo muku ba rigima za a dinga kawo muku ba. ọlọ́run bá wa tó. ya ce Allah zai gyara mana. àmọ́ kankan tí àwa mọ̀ ni pé. ya ce wani abu ɗaya da muka sani. tẹ bá dọ́dọ̀ wa. in kuka zo gurin mu. àwọn kọ̀ọ̀kan dì sọ́ọ̀fù gbogbo àárín yín. dukkan ku baki ɗaya za mu sauke dukkan shugabanci. a máa mú nígò kínní a máa mú nígò kejì a kó yín wọnú ara yín ẹ lọ mọ ṣiṣẹ́. za a ɗauko wannan ɓangaren za a ɗauko wannan ɓangaren sai a haɗa ku je ku ci gaba da aiki. ọlọ́run nìkan ló máa yan olórí fún yàn. Allah shi ke zaben shugaba. ẹni tí ó so olórí ọlọ́run nìkan ló máa yan. wanda zai zama shugaba Allah shi kaɗai ya san shi. àmọ́ àkọ́kọ́ dá yín pọ̀ kẹ́ lọ máa ṣiṣẹ́. za a fara haɗa ku tukuna. da wannan ɓangaren ku je ku ci gaba da nígbà táwọn yín bá jọ tẹ bá yín sáà yín bá jọ tó dáadáa. ẹni tí ó so olórí ọlọ́run ló fàjà jù. Allah shi zai fitar da shugaba a ọlọ́run ló náwó ẹ̀ sókè. Allah shi zai nuna mu. tó ti yé ìwọ ni mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká lọ sí orí ẹ̀ n tó kó ní. a tsakanin mu gabaki ɗaya ce da wannan ɓangaren da wancan ɓangaren kowa za a zo a haɗa su. tàbá dẹ̀ ti ṣe àwọn àfihàn lábọ̀. ya ce in muka gama wannan tsarin za mu dawo mu zo mu ba ku sakamako. Assalamu alaikum. Wa alaikum salam. Ina da gaida baba. Ina gaida bakin da yi. Baba wani àwọn kí yín o pé àwọn. Ina gaida kuma bakin da sun fito wurin. Wọ́n ní gbogbo ẹ̀yin àlejò tẹ́ tẹ̀lé ọ̀gá wa wá pé àwọn kí gbogbo yín. Ni suna na Alhaji Muhammadu Mai Gado. Wọ́n ní orúkọ àwọn ni Alhaji Muhammadu Mai Gado. Mai Gado. Abin da kaso ci in gaya masa wannan bawan Allah. Wọ́n ní táwọn fẹ́ kẹ́ fi yé yín bàbá. In dai magana gareji ne. Wọ́n ní tó bá yẹ pé ọ̀rọ̀ gáréèjì ni o. Ran da muke. Wọ́n ní tó táwọn ti wà Don gáréèjì. at least na shekara ya kai 50 cikin gareji wasu. Wọ́n ní ní gáréèjì ọjọ́ bí máa ń tó wà lẹ́nu ìsìn ó ti tó 50 Bóyá táwọn ti 60. wà lẹ́. Mi ko shedi ko chori mi. Mutane sabo bu taba kama da wani jamu bar da sabo. Wọ́n ní for over 50 years táwọn ti wà ní gáréèjì yẹn kò sẹ́ni kankan láti sábó Ya kawo tó mú olórí wá bá wọn ní Akínyẹlé local government táwọn wà yìí. sai dai wannan bawan Allah. Wọ́n ní ẹ̀ ń táwọn mọ̀ rí. Shi wanda ake faɗi a kansa. Wọ́n ní yàrá táwọn sọ̀rọ̀ lórí rẹ̀ yìí. Ni gani. Wọ́n ní àwọn táwọn bá wọn ṣe wà yìí. Lokacin da Alhaji Muhammadu ga Allah ya cikawa. Wọ́n nígbà tí Alhaji Muhammadu Gaya ya rasu. tó ṣàìsí. Yes. Akwai labaran shi ma Allah ya cikawa. Wọ́n ní Alhaji Labara náà wà bẹ́ẹ̀. Òun náà Sai Haifi Torof. Shi ya zo ya jawo kungiyar Haifi Torof. wọ́n ní òun ló facilitate ẹgbẹ́ kan tá ń pè Haifi ní Torof láti Abuja ya tore ita. Haifi Heavy Torof. Truck látàbújá. Follow. Knowledge. Yawa college. Òun ló lọ rẹ́gísítà ìwà látàbújá. Da ya kawo ta nan Ojo. Wọ́n nígbà tó mú wá sọ́jọ́ bí Mutane sun ba su. gbogbo èèyàn láwọn ò fẹ́. Suna so su ba su. Àwọn kan fẹ́ àwọn kan láwọn ò fẹ́. Sannan Allah ya tafi ba gashi. Wọ́n ní Ọlọ́run ó lọ ra ẹ̀mí bàbá ẹ̀ fún wa. Ya ce ya yi mu wani sarautar ciyaman na gareji. An ce mai ɗan jima yaro shi ma ya rasu. Wọ́n ní ẹnìkan wá wà ń bẹ̀. Àwọn àwọn pé gbogbo rògbòdìyàn tó fẹ́ máa ṣẹlẹ̀ láàrin yìí pé àwọn fi ẹni Alhaji Danjuma wọ́n fi so lórí ní ibẹ̀ kó mọ́ torí pé kò ní sí ibì kan kérò pọ̀ tó yùn kó mọ́ so lórí láàrin wọn. Sannan ɗan jimai shi ma baban shi yaro shi na arewa. Wọ́n nígbà yẹn Danjuma yẹn bàbá rẹ̀ ṣàìsí ó wà ní àríwá ń gbà yẹn. Ya ta kuka ce bai da ba. Ó wá ń sọ fún pé òun ò lè so lórí Òun gbà, òun bai iya zama. òun ò lè so lórí. Baba ya kuma ya murda ya ce ya ba yaron ɗan jimai an soja. Wọ́n ní bàbá wa tún sọ pé tí wọ́n bá lóun ò lè ṣe
àwọn fún ẹnìkan náà wọ́n pè ní Alhaji Alidanjo ọmọ bàbá tí wọ́n ń sọ iná ní tó lóhùn ọ̀fẹ́. alisoji ma bẹ sàlẹ ni. ẹ̀tàn pè ní àlè sójà yẹn padà wá bá ẹni. ina shi ma ina hawaye. òun náà sọ pé òun ò lè darí èrò bai iyawa saboda an ba yayansa a ogani ya ce bai yi. nígbà tá ti fọ́gà àwọn tọ́gà òun lóhùn ò lè ṣe. òun ò lè ṣe. yawwa sannan mun ka hau executive meeting. àwọn wá lọ pé executive meeting nígbà yẹn. biyar. àwọn márùn nígbà yẹn. bakwai. sí méje. an kasa wanda ta wani gidan tsohon gaishe masa a gushi wani abu. wá sí ẹ tó lè wá sọ́dọ̀ wájú bàbá ń bí pé ẹ̀ńtẹ́ ẹni kó so lórí wa ó lóhùn ò lè ṣe o. ni ni ce zan to wurin baban kin to fare shi. àwọn wá ní àwọn wà bá bàbá fúnra wọn. wani ana ce mai can akili ana ce mai Usman Kufa duk bai shi ya rako ne muka zo nan gidan. wọ́n láwọn méjì wá sí bí àwọn wá bá bàbá. mun ka duka muka gaisuwa. àwọn kí bàbá pé. baba ya ce me problem ɗin. bàbá ní kí ni problem yín pẹ̀lú tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ce ciyaman da ka ba a soja ran kai bai iya. ẹni tí ẹ yàn pé kó so lórí wa ó ń sunkún káàkiri bóun ò lè so lórí kankan ní o. bàbá ya ce bai yarda ba. bàbá ní ẹni táwọn yàrá bashi ya bashi. nígbà táwọn ti yàn yẹn òun náà ní kó lọ olórí èèyàn máa ń fagídí ṣe náà ní tó bá ti wà bẹ́ẹ̀. ni ce baba ya taimaka min ni ma ina da kujera na gidan nashi. ni ma ya àwọn mero sọ fún bàbá pé bàbá ẹ dákun ẹ gbà mọ́ràn tiwa náà olóyè lèmi náà ní ọ̀dọ̀ yín bí. baba ya ce to me nake so a yi. bàbá wa béèrè lọ́wọ́ pé kí ni tẹ́ fẹ́. ni ce a ba takarda in kai masa jaro. ẹ fún mi níwèé ọmọ kan wà tó wọn náà já kíkan dùn Alhaji Yaro ẹ jẹ́ kí n lọ fún níwèé kó. baba ya kira Bello ana ce masa Bello na gidan yake. wọ́n pe ẹnìkan wọ́n pè ní Bello ń bíbá. bisa ga da nan take zo ita da an ka tafi baba zuwa sakataren baba wọ́n kọ ìwé fún Alhaji Yaro wọ́n stamp ẹ̀ wọ́n fún aka bani ni je ni danka musu. àwọn làwọn lọ fún wọn ní executive pé àwọn ti change salary. lokacin bai zo kamar shekara 20 ba. wọ́n ní yóò tó bí 20 years. ko ya fi yaro ya aiki Sani malam Sani. wọ́n sẹ́ndẹ̀ ẹnìkan tó ń pè ní malam Sani. ya sai min dozin ɗaya na mile. wọ́n ra dozin méèkì fáwọn. da bombita agolo karami. àti bombita kékeré agolo kan. da Lipton pali biyu. àti Lipton pali méjì. an ka sa cikin polybag. wọ́n fi sínú polybag. kai an gode an gode. wọ́n lọ fún àgbẹ̀tò ẹsẹ̀ gan pẹ̀lú ẹsẹ̀ máa wà wáyé o. Usman kuma rika ba. wọ́n ní wọn fáwọn ní kankan wá ni ma ba zo ne ma ba komai ba. àwọn ni wọ́n fún ní tí wọ́n fún fáwọn yẹn o. to tun daga sannan. wọ́n ní láti gbà yẹn. har yanzu. títí di òní yìí. duk abin da ake cikin gareji. gbogbo tí wọ́n ń ṣe nínú gáréjì. babu bai sani bai. bàbá yìí ò mọ kankan pa ẹ̀. ba a mitin. kò sí meeting kankan. ba a komai. kò sí kankan. ko sai abin da ke ba. ni to ni wane ne. àwọn táwọn gan ṣe gbogbo akéèti nínú gáréjì. ni mun yi shari'a ma da shi so biyu ko so uku ma mun je kotu ma so biyu ko so uku. wọ́n láwọn ti lọ kóòtù lẹ́ẹ̀mejì. na ji agudi ma toriye saboda shi na ji agudi ma. wọ́n láwọn dé agodi lórí ọ̀rọ̀ gareji ne nan da ka gani. so an ka dawo an ka zauna. wọ́n ní wọ́n padà wọ́n wá ṣe meeting. baba ce duka abanta da wani abin da wuce. bàbá ní gbogbo yín ẹja gbà gbogbo ń tàn sí. yaro ni saka. bàbá wa sọ pé Yaro ìwé mi ló fi dalága ń bẹ̀ mi mo fi ọ sí. to don haka inda an shi abita ko menene. tí n bá gba nǹkan mi lọ́wọ́ rẹ kí ló fẹ́. ko shi kenan kai za ka sharuta shekara ɗaya biyu. àbí ṣé wọ nìkan ló wà ní orí nǹkan ẹyọ kan ṣoṣo for over 20 years. ba haka ko dan baba ne ba zai mun hakan ba. wọ́n ní kò bá jẹ ọmọ tí bàbá bí nínú ni. pé gaskiya dole ka san da wani. 20 years kó máa ṣalága lórí àwa tá. kuma shi ciyaman wanda ya gama magana faɗa. wọ́n lẹ́yìn tó sọ ọ̀rọ̀ ọjà yìí fún ƙarya ne. wọ́n ní kò sẹ́ni kankan táwọn fẹ́ bá jà lóko wa don saboda mu muna tubin asiri Allah ta mana asiri wallahi. wọ́n ní Ọlọ́run bu àwọn láti. wallahi Allah ta mana asiri ba wai magana gareje ba Allah ya ta mana asiri. wọ́n ní Ọlọ́run bu àwọn babu wanda aka mun ba ikon Allah ba sai wannan baban. wọ́n ní kò sí kankan tí. ko si nobody wallahi babu wanda aka bana sai dai Allah inda gani inda magana kuɗi ne babu. wọ́n ní tó wáyé kọ́rọ̀ owó ni. wallahi babu wanda aka bana sai dai Allah ban tsoron komai nan daga gani sai dai ikon Allah. duk abin da ya ga muku na faɗa shiri ne kuma magana sabo mu ba mu rumu da magana sabo don ba su ka ba mu wọ́n ní gbogbo tí wọ́n ń pè ní ọ̀rọ̀ pé me kan sabo na akele dá wàhálà lẹ níbẹ̀ wọ́n ní kò sí tó jọ pé tó sọ yín fún yín ba sabo muke bi ba mu pé ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo tí wọ́n ń pè ní sabo tó wà ní Ìbàdàn náà sabo náà ni yes kankan fáwọn rí ní Akínyẹlé yes mu tuma wani da su le tó ń jẹ́ nǹkan tó ń bẹ lọ́dọ̀ tí wọn náà ní Ìbàdàn náà ba su mun kò sí komai kankan táwọn lọ yọjú sí ní ọ̀dọ̀ wọn ní Ìbàdàn náà tó. ba su ba mu sharata ba shi ọ̀rọ̀ yìí ní sí buta wata awon su daga sabon kace ga san an kada to ko ake ko taba yi ba wai kò sí omi kankan from Sabo wá sí ọjọ́ wannan hatsajibin yaro shi ya kawo ni wọ́n lẹ́yìn tán pè ní Yaro ló shi ya kulle wannan hadan a wannan shi ya kawo babu pé kò sí tó kàn wọ́n. haka ake ne Assalamu alaikum. Ka gama magana alaji. Ina gaida sarki.
ina gaida ciyaman. Bàbá wa ní àwọn kí yín alága wa. Ubangiji Allah ya ja kwanansa. Wọ́n ní Ọlọ́run fún yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Wannan shugabanci da Allah ya dora masa Allah shi sa shi haka. Wọ́n ní ipò tọ́lọ́run tò yín sí ní òní yìí. Ọlọ́run tó jẹ́ kó jẹ́ kékeré nínú tọ́lọ́run ní lọ́jọ́ iwájú fún yín. Dukkan kuma jama'ar da ya zo da su wa'annan jagororin Allah ya albarkace su. Gbogbo àwọn tí wọ́n wá jẹ́ tí wọ́n tẹ̀lé yín débì tẹ́ẹjọ́ ń ṣe papọ̀ Ọlọ́run èso níyà gbogbo yín o. Muna godiya 100%. Wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ yín 100%. Amma ina so shiga ne. Wọ́n láwọn fẹ́ fi ọ̀rọ̀ kan fún tí wọ́n sọ látẹ̀ka. Wannan kes namu ba wani dogon kes bane. Wọ́n ní kéèsì yóò kéèsì kéèsì ńlá kankan o. Jama'a ne suka ɗauke shi suka wahala shi domin ya zama wani kes. Wọ́n ní àwọn kan tí wọ́n ń jẹ ní ti ọ̀dọ̀ Yaro ni wọ́n ń rólẹ̀ pé kó lè bá fẹ́ di bí wàhálà lójú ẹ̀yìn tẹ́jọ́ ga wa. Duk abin da muke yi a Kenyale shekara 20. Wọ́n ní gbogbo táwọn ń ṣe ní Akínyẹlé 20 years. Ba za mu taɓa kawo wani sabo wa'anda a cikin sabo sun san da abin da ke tafiya. Pé àwọn ò ní ẹ́bà gbà kí àwọn tó wà ń sábó tán wà ń jókòó sábó kan wá yan kankan fáwọn ní Akínyẹlé local government bí lọ́dọ̀ táwọn bí. Saboda su ba su yarda da mu ba. Torí pé àwọn ò nígbàgbọ́ nínú àwọn. Mu ma ba mu yarda da su ba. Àwa náà ò sì nígbàgbọ́ nínú wọn. Saboda su suna ganin mu mun ɗauko jikan mu mun zo yanzu ne. Torí pé gbogbo ẹni tó bá wà ń sábó wọ́n rí pé àwa táwa wà l'Akínyẹlé nínú adìẹrù wa nínú báàgì wá sí ilẹ̀ Ìbàdàn bí. Mu kuma muna ganin su iyayensu da su haka suka zo mun ma mun zo haka. Tí ẹ̀yin náà bá wá ní opportunity láti pé wọ́n bí yín sí Ìbàdàn bí bàbá tó bá bí yín wọn bí Ìbàdàn bí òun náà sá wà ní báwa náà ṣe wà yìí. To amma wannan abun Wọ́n ní tó ń ṣẹlẹ̀ yìí. insha Allah zai gyaru. Wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run. Amma ina roƙon ciyaman. Solution ti wà lórí ẹ̀. Ina roƙon ciyaman mai daraja. Wọ́n láwọn ń bẹ̀ yín àwọn ń tọrọ kankan lọ́wọ́ yín. Idan ya ɗaga mutum guda ya ce shine ciyaman. Wọ́n ní tẹ́ ẹ bá ti raise ẹnìkan pé òun lálága. Wallahi ba wahala a can. Wọ́n ní kò sí wàhálà kankan. Wahalar mu guda ɗaya Alhaji Yaro shine. Wọ́n ní wàhálà ìkan ṣoṣo táwọn ní Alhaji Yaro òun nìkan sì ní wàhálà. Amma da ya ɗaga hannun mutum guda ya ce shine ciyaman. Wọ́n ní whosoever tẹ́ bá ti appoint as chairman. To wallahi ba wani wahala abin da ke Wọ́n kawo ní kò sí shi. wàhálà kankan. Amma yanzu idan ya zo yana yawan zama da mu. Wọ́n ní tí ìjókòó bá ti pọ̀ jù pẹ̀lú àwọn. Magana ba za ta ƙare ba. Ọ̀rọ̀ ò ní tán lójú ọjọ́. Saboda abin da ya sa. Wọ́n ní torí ìdí ẹ̀ ní pé. Akwai shaidannun da suka shigo ciki. Àwọn lọ̀tẹ̀ àwọn mọ̀dàrú ti wà ní ọ̀rọ̀ tí wọ́n bá wọn sí gáréjì kan tẹ́lẹ̀. Amma da ya yarda da baban nan namu. Wọ́n ní tí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bàbá tí wọ́n jókòó yìí. Ya ba shi mutum guda. Pé kéèyàn kan ká appoint èèyàn kan. Ya ce mai shi ne ciyaman. Pé kó lọ ṣolórí níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí alága. Wallahi ya ɗaga shi magana ta tsaye. Wàláì tí ẹnìyẹn tán bá fi appoint alága kan pé kó lọ ṣalága ń bẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Dukkan mu Akinyele da Hausawa. Gbogbo Akínyẹlé Hausa àti Yorùbá. Da Yarbawan da ke ciki. Àtàwọn Yorùbá tó wà ń bẹ̀. Wallahi mutum guda mun dogara ga Allah mun dogara da wannan. Wọ́n ní gbogbo àwọn nígbàgbọ́ lórí Ọlọ́run àwọn sì nígbàgbọ́ lórí bàbá tó jókòó yìí. Saboda yanzu wannan magana kusan wata ɗaya. Wọ́n ní bí oṣù kan rèé ní ìsìn lórí ọ̀rọ̀ yìí. Ba wanda ya taɓa daga yatsa. Kò sẹ́nì kankan. Saboda ya ce ojú ara wọn rí. Ya ce mu zauna lafiya. Torí pé bàbá sọ fáwọn pé ká lọ jókòó àlàáfíà kò gbọdọ̀ sí nǹkan kan tí ó dá wàhálà lẹ́ o. Ko ya sabke shi ya ce ba zai tafi ba. Wọ́n ní kò bá ṣe wípé wọ́n sọ wípé Yaro ṣalága mọ́ o tó bá lóhùn ò lọ pé kò sí ẹ má bàa fa wàhálà kankan ẹ má sọ nǹkan kan. Ya ce zai tafi dole. Yana Ya ce zai tafi. Bàbá ní pé yóò lọ. Saboda haka. Wọ́n ní torí ìdí èyí. Muna roƙon ciyaman. Wọ́n ní àwọn bẹ ọlọ́lá jùlọ chairman wa. Yarbawan mu da Hausawan mu. Gbogbo wa Yorùbá àti Hausa ti bẹ láàrin wa. Wallahi duka ba ma son shi. Wallahi gbogbo wa ọ̀rọ̀ rẹ̀ ti sú wa. Yanzu ina magana ga da nake daga sakatariya gamin House nake. Wọ́n ní báwọn ṣe ń sọ̀rọ̀ secretariat làwọn ti ń bọ̀ ní government house. Muna mitin da shugaban Ultima chairman din da an canza yanzu. Wọ́n ní chairman àwọn tí màtá sẹ̀ change àwọn ṣe kúrò lọ́dọ̀ wọn pẹ̀lú àwọn lọ ṣe meeting bẹ́ẹ̀. Ya je shekaran jiya ranar Talata shi Alhaji Yaro. Wọ́n ní níjọ́ Tuesday pé Alhaji Yaro wà bẹ́ẹ̀ níjọ́. Ya ce a taho ranar Alhamis wannan mai zuwa a zo a kori motocin da ke express wallahi azim. Wọ́n ní kó lọ sọ fún Ultima pé tó bá ti dijọ́ Thursday pé kí wọ́n wá lé gbogbo mọ́tò gbogbo àwọn tírélà tó ń páàkì ní kí wọ́n wá lé gbogbo wọn kó ń bẹ̀. Saboda haka na zo ina ba su magana. Wọ́n ní àwọn ìgbà táwọn gbọ́ information làwọn lọ síbẹ̀ fúnra àwọn léni. Ya ce to zai zo ya same mu zamna tare da Alhaji Yaro da kowa da kowa. Wọ́n ní chairman Ultima ní òun ó wà láti wá bá wọn jókòó papọ̀ pẹ̀lú Yaro àtàwọn. Amma ina so in tura mutanen shi bincike Yarbawan da ke wurin nan magana gare gaya mai ƙarya ko gaskiya. Wọ́n ní ọ̀rọ̀ táwọn bá yín sọ yìí pé àwọn tá jẹ́ Yorùbá láàrin àwọn táwọn jọ pé kẹ́ ẹ lọ ṣe findings
bí ọ̀rọ̀ táwọn sọ sórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀. saboda Alhaji Yaro shine ya bata wannan wuri yanzu a wọ́n halin ní yanzu òun ní ẹni tó ń dá wàhálà alẹ́ káàkiri àárín wọn bẹ̀ torí pé ní tó ń jẹ ó ti dùn mọ́ lẹ́nu. mu roƙon mu shi a canza shi kawai shikenan ya tafi wọ́n ní àtúnṣáwọn bẹ̀bẹ̀ fún ni pé kásà kọ́kọ́ chẹ́ǹjì alága fáwọn náà. idan an canza sai su samu da shekara hurhudu tá bá ti chẹ́ǹjì rẹ̀ anybody tá bá appoint kó wa máa lo ọdún mẹ́rin àbí mẹ́jọ ni o. to aiki ya gyaru wọ́n ní sẹ́ ti dá nìyẹn pé. kuma wannan aiki ka gaya mai nashi ne wọ́n ní sẹ́ yìí sì rè iṣẹ́ yín ni o bàbá. Allah ya bashi daraja wannan wọ́n lọ́lọ́run ti tò yín ọlọ́run ti kà yín yẹn lórí àgàtẹ́ jókòó. duk wanda ya daga hannun shi gbogbo ẹ̀ tẹ́ ẹ bá support tẹ́ sọ. kamar Allah ne ya kama bí ìgbà tó hannunsa ọlọ́run gbẹ ẹnu yín sọ̀rọ̀ ní láti bí ìgbà tó jẹ́ kọ́lọ́ lórí. domin komi lokaci gare torí gbogbo nǹkan àsìkò ni o. Allah ya kara lafiya Allah ya kara lafiya Allah ya kiyaye. Back manager. Management. Ẹ ṣé Ọlọ́run gbàdúrà wa. Àmín. A kí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀. Ya ce yana gaida dukkan waɗanda suka gabata suka yi magana. Ṣé rí iṣẹ́ ọkọ̀? Ya ce aikin mota, sana'ar mota. Ó ní kíkọ́. Akwai fa tsari yana da kuma koyo. Wọ́n ń kọ́ ni. Ana koyan aikin mota ne. Kì í ṣiṣẹ́ tí ẹni tí ò kọ́ tó lè sọ ń pa ẹ̀. Ba sana'a ce wadda mutumin da bai santa ba zai ce zai magana a kanta. Tí ọ̀rọ̀ bá fẹ́ yanjú. Ya ce in magana na so ya gyaru. Tí gáràjì bá ń dàrú. In gareji na yana hargitsewa haka. Àwọn tí wọ́n mọ̀ ń paṣẹ ọkọ̀ ni wọ́n máa ń pè jókòó ń bẹ̀. Wayanda suka san harkar mota, suka san harkar sana'ar mota su ake kira. Nítorí pé ìrírí. Saboda dadewa ana yi, a juma ana yi. Yorùbá rẹ̀ ò tí ì débẹ̀. Ó ti débẹ̀. Ó ti débẹ̀. Ìrírí lágbà. Ìrírí. Ohun táwọn bàbá wa ti rí, àwa ò rí. Ya ce abubuwan da ku kuka sani iyayenmu, mu ba mu sani ba. Ohun tẹ́mi ti rí bí iṣẹ́ ẹgbẹ́ wa pọ̀. Ya ce shi abubuwan da su ma suka gani suka sani a sana'ar mota. Ohun tí ẹni tí kì í sọ lọ́kọ̀ kò lè rí. Mutumin da ba sana'ar mota ba, in ya hau sama ya hau bene ba zai gano shi ba. Ó dàbí kí wọ́n ní kí mẹkáníìkì kó wá mọ̀ sọ̀rọ̀ pa bíríkìlà. Wai kamar a ce a ɗauko makanike ne a ce ya zo ya mana harkar gini. Bó ló ṣe fẹ́ sọ? Ya zai harkar gini tunda ba aikin shi ba ne. Ọlọ́kọ̀ ló máa ń sọ̀rọ̀ ọlọ́kọ̀. Mai mota ba shi ne ke maganar masu mota. Nígbà tí bàbá wa tán jókòó yẹn sọ̀rọ̀. Wai lokacin da babanmu wannan wọ́n ní ó fa 60 years. Ya ce sama da shekara 60. Táwọn ti ń ṣiṣẹ́. Kake bakin sana'ar mota. Àwa ò tí ì dáyé ń gbà ẹ̀. Ya ce lokacin ma shi ba a haife shi ba. Àti ìdáyé ń gbà ẹ̀. Ṣé wá rí ìtò wà nílẹ̀? Ya ce wannan magana da ke ƙasar nan. Ọgbọ́n ni wọ́n máa fi ń ṣe. Ya ce da dabara za a yi. Kì í ṣe ìjà ni wọ́n máa fi ń ṣe. Ya ce ba a yi amfani da fada ba za a yi fada ba kuma. Gaskiya ne. Tí ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ kan bá wà, tá bá wà níbì kan. Ya ce in akwai ƙungiyar wani masu mota yana wani ɓangare. Tí wọn ò bá jẹ́ kí wọ́n róúnjẹ jẹ. In ba a ba su dama su ba su ɗan samu abin da za su ɗan sa a bakinsu ba. Tí àwọn kan ń jẹun. Wasu kuma suna gefe su suna ci suna sha. Tó bá pẹ́ tó yá náà jọ ń wòra wọn báyìí. Wata rana suna kallo da wanda ya koshi da wanda yake jin bai koshi ba suna kallon junansu. Wàhálà ó ṣẹlẹ̀. To wallahi dole sai an samu matsala. Àmọ́ kí wàhálà yẹn má bàa ṣẹlẹ̀. Saboda kada a samu wannan matsalar. A wá pe ọ̀tún. Sai a kira dama. A pe òsì. A kira hagu. A kí wọn bọ́lú ara. Sai a haɗa su. Lábẹ́ bó ti wulẹ̀ orí. Ya ce duk yadda ya kai ya kawo. Àwọn kan náà wà tí wọ́n tẹ̀lé Yaro. Akwai wanda suke zuwa suna bangaren shi ma Alhaji Yaro. Ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ ni. Kuma ƙungiyar masu mota ne. Ẹ̀yin tẹ́ jókòó iná ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ ni. Kuma da kuke zaune ɗin nan kuma ƙungiyar masu mota ne. Igun yẹn ti di left and right, ó ti di méjì. Ya ce wannan yana nuni da cewa wannan abu ya zama ɓangarori biyu dama da hagu. Ó fẹ́ pé a gbọ́dọ̀ pé ẹ̀yin méjèèjì. Dole ne matakin farko sai an kira ɓangaren farko da ɓangare na. Bí Seriki bá ti fa ẹlòmíì kalẹ̀. In mai martaba ya riga ya fitar da mutum ɗaya. Ohun tó ṣẹlẹ̀ lórí Yaro. Abin da ya faru akan maganan Yaro. Òun náà ni ó padà ṣẹlẹ̀. Shi ne zai faru akan wanda malam ya tsayar da fa. Àmọ́ tí òfin bá bá kí n ta fẹ́ gbé kalẹ̀ fún yín.
tá a fa alága kan kalẹ̀ láàrin yín alága yín ó ti mọ tẹ̀nà tí ó lò ń bẹ̀ tẹ́lòmí ó fi débẹ̀. ya ce in aka riga ko da an tsayar da wani shugaba in akwai tsari akwai doka da aka riga aka tsara wannan ciyaman ɗin da aka tsayar a yanzu zai fa riga ya hango cewa fa nan daga yanzu zuwa shekara 4 shine fa tenuwa ɗin shi fa ẹni tó lo 4 years tó lọ́dún mẹ́rin wanda in ya shekara 4 tó bá ṣe dáadáa in ya daɗaɗa wa kan ya daɗaɗa wọ́n á ní kó continue ọdún mẹ́rin sai ni a ce ya ƙara wani shekara 4 kuma final post shi ke nan daga shekara 8 ɗin nan sai zai koma ya zama uba that's final ní ọdún mẹ́jọ. wanda shekara 4 shine final shekara 8 hudu so hudu so biyu kai dáadáa ló máa mú yan sí o. ya ce wannan kuma ba abin da yake kawo hakan sai kyautatawa so ti ń sìn nínú wọn yẹn náà láti máa ti rámọ tí ó dìde pé àwọn náà fẹ́ ṣalága. ya ce a cikin wannan zama fa da aka yi ba ana nan bayan an zaɓi wannan zai yi shekara 4 ko zai yi shekara 8 a cikin kuɗin ne za a dinga samun wani kuma wanda zai ce shi ma in wannan ya sauka ne ma nike so so ti ń sìn àmọ́ tí a bá pè yín pọ̀ amma aka kira ku gabaki ɗaya ẹ jẹ́ kí àwọn kinní ẹ wálẹ̀ ẹ kọ́ tààrin. ce ku kashe a kashe wayoyi wayoyi